الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أبو جماعة أدوك فلون أترى إكيولون أتي إكيولون قالوا لي با أسواجوا أن يطلعوا بانسي وأوغاوا النبي ومحمد إكيولون àti igi ọlọ́run ta ní kọ́lọ́ lè bá nábì ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀ kó bá àwọn sàhábà rẹ̀ kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ọlọ́run jẹ́ ọkàn àwa náà ọlọ́run kó sí àwa náà lẹ́ni ire iṣẹ́ ire ìwà ire ọ̀rọ̀ ire ìrìn ire ìṣesí ire èyí tí èèyàn fi jẹ́ ní ire ọlọ́run kó fi rọ̀ wá lọ́rùn ìkẹ́ ìgẹ̀ yìí gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa náà ọlọ́run jẹ́ ọkàn wọn lókun ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa àti déédéé kó máa wá lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi nítòsí ní jìnnà ẹ lọ lè má màdájú èyí tí sòdodo ọ̀rọ̀ òun ní tẹ́ra ọlọ́run ìmọ̀nà tí ò ní dàrú láéláé òun ní súnà ànábì wa Muhammad lẹ́yìn eléyìí òun gbogbo tí àwọn èèyàn bá pè lẹ́sìn tí ó bá ti lẹ́rìí nínú tẹ́ra ọlọ́run àbí kò lẹ́rìí nínú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam inti sharia islamu pẹ̀lú ẹ̀ òun ni bid'a. سأريكم دار الفاسقين سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون. حسبك. النبي موسى عليه الصلاة والسلام ọ̀rọ̀ ẹ̀ là ń bàbọ̀ láti ilẹ̀ bẹ̀lá dúró sí kó tó di pé ní abẹ̀rẹ̀sẹ̀ Ramadan ibẹ̀ náà láti gbèsè a gbé láti bi qala ya Musa káyà tó wà wájú qala ya Musa walamma ja'a Musa limiqatina قال لن ترني ولكن انظر
ọlọ́ni àti ń sọ̀tàn Musa bọ̀ láti lẹ̀ bí ọlọ́run ti ránṣẹ́ bó ti gbé dìde bọ́lọ́run ti wá ní kó wá sórí òkè Turi Sinā ọlọ́run wá ní walamma jā'a Musa limiqātinā ìgbà tí Musa wá síbi tá a ní kó wá ibi tá a fàdéhùn sí fún pé kó máa bọ̀ miqāt ìtumọ̀ méjì lónìí ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ibi ààyè tí àti ṣe ń tá a fẹ́ ṣe tá a fàṣikò síbẹ̀ pásíkò báyìí la débẹ̀ nǹkan báyìí la ṣe ń bẹ̀ irú ààyè tálálàájì tí ń gbé ihram miqātu ní ń jẹ́ tọ́ra ààyè yẹn ni wọ́n ti gbé ihram wọn fún ṣe hajj àbí ṣe umura ìtumọ̀ miqātu ẹlẹ́ẹ̀kejì òun làníyàn tá a mú wa tí a gbọ́dọ̀ má níyàn yẹn wá kọ́tọ́ kọjá bí tí a ń bá ń lọ àmọ́ miqātu tẹ́lẹ̀ yìí Turi Sinā lọ́lọ́run pé Musa sí ààyè níbẹ̀ ọlọ́run wá ní walamma jā'a Musa limiqātinā nígbàtí Musa débi tá a pè sí ta ní ọmọ bọ̀ wa kallamahu rabbuhu ọlọ́run fún rẹ̀ wá bá Musa sọ̀rọ̀ sẹ́mi pé nù khasiyya ti Musa inú tọ́lọ̀ fún Musa tí ó fẹ́ lómi òun ni kọ́lọ̀ máa sọ̀rọ̀ kí Musa máa ṣe kíni kọ́ máa gbọ́ kí Musa ní ó sì máa sọ̀rọ̀ kọ́lọ̀ máa ṣe kíni kí wọ́n jọ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi àti yín ti ń jọ sọ̀rọ̀ yìí nínú tọ́lọ̀ fún Musa ni Musa wá wò pé ẹni tí n bá ń bá sọ̀rọ̀ ó yẹ kí n lè máa rí kọ́ máa rí mi mọ̀nà kájọ máa ríra walamma jā'a Musa limiqātinā ìgbà tí Musa débi tọ́lọ̀ ń pè sí wa kallamahu rabbuhu tọ́lọ̀ wá bá Musa sọ̀rọ̀ tí Musa gbóhùn Ọlọ́run qāla Musa ọba fi zìpé Rabbi qāla rabbi arīnī anḍur ilayk. ó ní Rabbi Ọlọ́run arīnī anḍur ilayk yọ̀ǹda fún mi kí n máa rí ọ kòrókòró kí n máa rí ọ báyìí kó yọ̀ǹda fún mi kí n máa rí ọ. Naam. qāla lan tarānī. Ọlọ́ni lan tarānī kò sọ pé la tarānī ó ní lan tarānī ìtumọ̀ ẹni pé láéláé ò lè rí mi sẹ́rí gbólóhùn láyìn tó wà níbi lan tarānī àwọn àfẹ́sẹ̀ dìbìtì ẹ̀ wọ́n pín sọ́nà méjì ń bẹ àwọn kan ní gbólóhùn lan tarānī Musa ò lè rí mi láéláé wọ́n ló kó ayé àtàlùkìyàmà dání pé bá àti lè lọ́lọ́ láyé bẹ́ẹ̀ la lè rí níjọ́ alkiyama èyí ò ní mọ́ kí fún àwọn tá à ń pè ní Mu'tazila àwọn gbà pé àtayé o àtijọ́ alkiyama àní sekínì àní rọlọ́ nítorí pọ́lọ́ ń sọ pé lan tarānī torí láyé ń túmọ̀ li ta'bid láyé ni ìpín àwọn afá kan náà ìpín àwọn afá kejì níbi lan tarānī wọn lọ́rọ̀ wọn mọ̀ pé Musa ò lè rọlọ́n láyé tó bá dijọ́ àlìkìyàmọ̀ yóò ṣe kí ni yóò rọlọ́n èyí ò níbi tí àwọn afa súnà dúró kí làwọn afa súnà wà fi sẹ̀rí lórí ẹ̀ nínú àyà tí wọ́n fèsì lórí ẹ̀ ni pé tó bá dijọ́ àlìkìyàmọ̀ bá ń wo Suratul Mutaffifin àyà 15 tọ́lọ̀ ń sọ pé innahum an rabbihim yawma idhin lamahjubun. innahum an rabbihim yawma idhin lamahjubun. Sún sókè díẹ̀ kálá ti wailul lil mutaffifin. wailul lil mutaffifin alladhina idha iktalū 'ala an-nāsi yastawfūn wa idha kālūhum aw wazanūhum yukhsirūn alā yadhunnu ulā'ika annahum mab'ūthūn liyawmin 'aẓīm yawma yaqumu
ìgbà t'Ọlọ́run sọ̀rọ̀ àwọn kèfèrí ní kàlá ẹ gbọ́ dáadáa balirona ala kulubihim ma kanu yaksibun iṣẹ́ ẹbú tí wọ́n ń ṣe ó ti jẹ́ kọ́kàn wọn dípa kò sí ní tẹ́wì tí wọ́n gbọ́ mọ́ naam. كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون إن بلات إن كتاب الفجار لفي جحيم وما أدراك لفي سجين كلا إن كتاب الفجار لفي سجين ọba mi ní tírà àwọn èèyàn bú inú sìjínù ni ó wà. وما أدراك ما سجين kí ló fi sìjínù mẹ́yìn ìwọ ànábì àtàwọn sábẹ́ rẹ̀ àti mùsùlùmí kí ló fi ti ń jẹ́ sìjínù mẹ́yìn. كتاب مرقوم tírà kan ni tá a ti dé pa. ويل يومئذ للمكذبين egbe ijó alikiyama yóò máa bá gbogbo àwọn tó pa alukurani tó pa anabi tó pa islam nírọ́ egbe ijó náà àwọn ni ó bá. الذين يكذبون بيوم الدين àwọn tí wọ́n gbà pé kò sí alikiyama egbe ijó alikiyama ó bá wọn. وما يكذب به إلا كل معتد أثيم ẹnìkan ò ní péjọ alikiyama nírọ́ illa kullu mu'tadin athim àfẹgbọ akọjáàlà tọjẹlẹsẹ wájú Ọlọ́run òun ni ó pa alikiyama nírọ́. إذا تتلى عليه آياتنا tí wọ́n bá ń ka alukurani fúnru wọn tí wọ́n pẹ́ ntọ́lọ̀ wí ni tá anabi wí ni kí ni wọ́n wí sí. قال أساطير الأولين wọ́n láwọn tó wá ń jò ní iná ti parí tàtọ̀ pa àwọn ìwọ má pìtàn fún wa má ìtàlẹ̀ ń pa fún wa. كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون Ọlọ́run ní gbogbo àwọn tó bá rí báwọn iṣẹ́ ẹbú tí wọ́n ń ṣe ti di ọkàn wọn pa kò ní jẹ́ wọn mọ̀nà sẹ́ẹ̀mà kọ́ra àwọn èèyàn bú tí ó wọ̀ sí jíìnù ní sọ̀bọ̀ naam. كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون oníkàlà ntọ́lọ̀ ń sọ yìí bó ti rí nu ẹ gbọ́ dáadáa innahum an rabbihim yawma idhin lamahjubun tó bá dijọ́ alikiyama Ọlọ́run ó fi gàgá di wọn ò ní rí Ọlọ́run sẹ́ẹ̀mà pé tí wọ́n bá fi gàgá di àwọn kan tó jẹ́ lẹ́sẹ̀ tí wọ́n rí Ọlọ́run ajá sí pé àwọn kan bẹ tí wọ́n ní fi tí ń jásí pé àwọn kan ó rí Ọlọ́run níjọ́ alikiyama tí Ọlọ́run bá ń sọ fún Musa bí ṣe pé lan tarani ó lè rí mi tí ń jásí pé láyé lọ́lọ́run ṣe kí ni lọ́kùn tó bá dijọ́ alikiyama gàgá ó di àwọn kan tí wọ́n ò ní rí Ọlọ́run gàgá ó sì ní di àwọn kan á rí Ọlọ́run níjọ́ alikiyama Ọlọ́run kò fi àwa náà sínú àwọn tí ó rí Ọlọ́run níjọ́ alikiyama ṣe é rí lọ́rọ̀ tọ́lọ̀ ń sọ níbi Musa pé innaka lan tarani ó lè rí mi Ọlọ́run tún sọ̀rọ̀ ẹ̀ ń bò mí náà tọ́lọ̀ ń sọ nínú sura tọ́lọ̀ ń sọ pé la tudrikuhul absaru wa huwa yudrikul absara wa huwa al-latiful khabir suratul an'am Ọlọ́run sọ ń bẹ̀ pé la tudrikuhul absaru gbogbo ojú ò lè rí Ọlọ́run wa huwa yudrikul absara òun lọ́ba tí rí gbogbo ojú wa huwa al-latiful khabir òun ni ọba ẹ̀wẹ́ tí gbogbo nǹkan sì yé sí tí nǹkan kílíà sí aya òun náà nísìn tí ń kójú ò lè rọ́lọ́run sẹ́mi kí bá ti sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ yẹn bá fẹ́ tu ní tu pé ojú ò lè rọ́lọ́run wọ́n lè tu lálìkì àmọ́ mọ́ ayé irú òun àti láǹtàrà ní ìtumọ̀ kan náà ní sékíní ní njọ́ mú wa àmọ́ àwọn aya mi tù ú lẹ̀ pé gbogbo aya tó bá sọ̀kalẹ̀ pa àlè rọ́lọ́run ọ̀rọ̀ ayé ní sọ kì í sọ̀rọ̀ jọ lọ́lọ́run fi sọ pé kalla innahum an rabbihim yawma idhin lamahjubun tó bá dijọ́ alikiyama àwọn tó jẹ́ lẹ́sẹ̀ wọn á gbé gàgá di wọn ò ní rí Ọlọ́run dijọ́ alikiyama ẹ tún lọ wọnú aya mi náà nínú suratu alikiyama aya 22-23 Ọlọ́run sọ pé wujuhun yawma idhin nadira ila rabbiha nadira naam ká. وجوه يومئذ ناظرة tó bá dijọ́ alikiyama àwọn ojú kan bẹ wọn tutù gbẹdẹgbẹdẹgbẹdẹgbẹdẹgbẹdẹ ọlọ́wọ́ wà láwọn ojú ila rabbiha ربها ناظرة àwọn ojú tó tutù ọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n ń wò níjọ́ náà tí ń jásí pé àwọn ojú yẹn ń ṣe kínní wọ́n rí Ọlọ́run èyí ló fi jásí pé tọ́lọ́run bá sọ fún Musa pé lan tarani ò lè rí mi ń túmọ̀ pé gbàtí Musa wà ní tó bá dijọ́ alikiyama Musa ó ṣe kínní yóò rí Ọlọ́run gbogbo ẹni tó bá sì rí Ọlọ́run jọ́ alikiyama ọ̀rọ̀ rẹ̀ ọ̀dàlúmọ̀ alijanna tààrà ní lọ Ọlọ́run jẹ́ àwọn orin jọ́ alikiyama àwọn Mu'tazila àtàwọn tó wà ńlá yẹn wọn ibi táwọn dúró sí ni pé bá àti ní Ọlọ́run ńlá yà ní Ọlọ́run níjọ́ alikiyama àmọ́ wọn ò rí sí fáwọn àyàtà mú wa pé kalla innahum an rabbihim yawma idhin lamahjubun wọn ò rí sí fún wọn ò sì rí sí fún pé wujuhun yawma idhin nadira ila rabbiha nazira naam má kàn so walamma ja'a Musa limiqatina ولما جاء
ìgbà tí Musa débi tá a ti ní ó wá pàdé wa وكلمه ربه tọ́lọ́run wá bẹ̀rẹ̀ sí bá Musa sọ̀rọ̀ tí Musa ń gbọ́hùn Ọlọ́run kárakára قال رب أرني أنظر إليك ó ní wọ́n Ọlọ́run arini anzuru ilayk yọ̀ǹda fún mi kí n rí ọ kòrókòrò jẹ́ n rí ọ kí n rí ọ قال لن تراني Ọlọ́run ní rárá ò lè rí mi ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني ṣùgbọ́n wo òkèun انظر إلى الجبل wo òkèun فإن استقر مكانه tó bá balance lókèun dáadáa فسوف تراني ó rí mi gbà náà Musa bá gòkè lọ ọlọ́dún síbẹ̀ wọn náà ń wo kòrókòrò ń retí pọ́lọ́ wọn yọjú sóhun náà. فلما تجلى ربه للجبل ìgbà tí ìmọ̀lẹ̀ yọ sókè rọ́bùhù tọ́wà ń bẹ̀rùn àwọn èèyàn tó pé ìmọ̀lẹ̀ Ọlọ́run ni kì í ṣe pọ́lọ́run gangan ló ṣe kí ni lọ yọjú nígbà tí ìmọ̀lẹ̀ yọ síbi òkè ìmọ̀lẹ̀ Ọlọ́run gangan fúnra yọ síbi òkè yẹn. جعله دكا وخر موسى صعقا òkè fọ́ yẹpẹyẹpẹ òkè yẹn fọ́ yẹpẹyẹpẹ wa kharra Musa sa'iqa Musa dákú lọ gbẹrẹgẹdẹ naam. فلما أفاق قال سبحانك falamma afaqa فلما أفاق قال ngba Musa tají tó dákú tó wá tají àwọn afa sọ pé 40 ọjọ́ ìmọ̀lẹ̀ torí lásán tókè torí ẹ̀fọ́ 40 ọjọ́ Musa fi dákú falamma afaqa ngba wá tají قال سبحانك ó ní Ọlọ́run mímọ́ rẹ o وأنا أول kí n béèrè pé mo fẹ́ rí ọgàn ẹ̀ṣẹ̀ ni túbútù ilẹ̀ yìí ká mo túbà fèrè jì mí wa ana أول المؤمنين èmi là kọ́kọ́ mùmínì tí gbà fún ọ gbólóhùn tí Musa sọ yìí ó pé wa ana awwalul mu'minin Ibrahim ṣáájú Musa nígbà tí ń sọ pé nínú suratu ìparí suratul An'am ń sọ ń bẹ̀ pé wa ana awwalul mu'minin lónà sọ inna salati wa nusuki ونسكي ومحياي ومماتي لله رب العالمين la sharika la لا شريك له وبذلك أمرت وأنا أول المؤمنين muslimin tọ Ibrahima ó ní ana awwalul muslimina Musa ní ana awwalul almu'minina tọ ṣé kò sí mùsùlùmí ṣáájú Ibrahima ni ẹ̀sìn wo ládàá máa mú wa gan ẹ̀sìn wo Nuha mú wa gan ẹ̀sìn wo Ṣítù mú wa gan ṣé kìí ṣe Ìsìlámù ni ìgbà tí Musa ń sọ pé wa ana awwalul mu'minin èmi là kọ́kọ́ mùmínì Ibrahima ṣe èsè mùmínì ni ṣé Nuha èsè mùmínì ni Sádàmù èsè mùmínì ni ṣé Ṣítù èsè mùmínì ni àwọn ànábì kan ṣáájú wọn sáwọn yìí ṣe tí wọn bá ti lò ó báwọn nínú ìjọ tiẹ̀ là kọ́kọ́ kìí ṣe gbogbo ayé ìgbà tí Ibrahima ní wa ana awwalul muslimin nínú àwọn ìjọ tiẹ̀ àtàwọn tí wọ́n ṣe kíni tí wọ́n rán sí tí ngbà tí Musa sọ pé wa ana awwalul mu'minina nínú àwọn ìjọ tiẹ̀ àtàwọn tí kì í wá sí pé kò sí kan ṣáájú wọn ní ti ń túmọ̀ nù ni naam. قال يا موسى إني اصطفيتك على الناس sẹ́mi pé Musa nísìnyí ó ti mọ ti ń jọ́ lọ́hùn ó ti rí fìrífìrí ó ti mọ̀ túmọ̀ pé Ọlọ́run ń bẹ ó ti dá a lójú ń gbọ́ wá dájọ́ náà Musa ọ̀rọ̀ wa kàn ọ́ báyìí inni istafaituka ala nnasi bi risalati wa bi kalami mo wá sà ọ́ lẹ́sà báyìí mo fẹ́ fọ́n lẹ́tà kọ́ lọ jíṣẹ́ fáwọn èèyàn tí ẹ bá wo ala nnasi tó wà ń bẹ yẹn gbólóhùn annas ó tún wá ní alifu àti lam ntuma gbogbo ntí ń jẹ́rìí èèyàn láyé lànà sí ṣé Musa wọn rán sí gbogbo àwọn èèyàn ni kò rí bẹ́ẹ̀ o wọ́n rán sí àwọn èèyàn tó wà láyé lásìkò tiẹ̀ kìí ṣe gbogbo èèyàn tí ń bẹ lélẹ̀ iṣẹ́ Musa ọ̀ àmọ̀ pé Musa wà ní ó mú tẹ́ra ó jíṣẹ́ iṣẹ́ tó jẹ́ àwa kọ́jẹ́ fún Isa náà wáyé lẹ́yìn Musa ó mú tẹ́ra ó jíṣẹ́ iṣẹ́ tó jẹ́ àwa kọ́jẹ́ fún iṣẹ́ wọn ò sì kárí gbogbo ayé wọ́n rán wọn sáwọn èèyàn tó wà ní àsìkò wọn ni inistafaytuka ala nnas mo sàwọ́ lẹ́sà fáwọn èèyàn àsìkò rẹ bírí sàláàtì mo fẹ́ fi lẹ́tà rán ọ sí wọn kí n sí ọ́là nẹ́bì wàbí kàláàmì sì wá lọ́ọ́ bá ń fọ̀rọ̀ rẹ jíṣẹ́ fún wọn bí ẹ bá lọ wo tànàbí wa Muhammad Ọlọ́run sọ fún pé wa ma arsalnaka illa rahmatan lil alamin ànábì nìkan ni wọ́n rán sí gbogbo ayé àwọn ànábì yòókù àwọn èèyàn wọn ni wọ́n ṣe kí ni
wọ́n rán wọn sí naam. فخذ ما آتيتك وكن من الشاكرين. wa khudh ma ataytuka tírà tí mo fún ọ yìí gbà mú dáadáa wa kun mina shakirin sì máa lọ lè dúpẹ́ pé Ọlọ́run sá ọ lẹ́sà ó gbé sẹ́ran ọ ó gbé ọ dìde lánàbì naam. وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين. ọba mi ni wa katabna lahu fil alwahi min kulli shay'in maw'idatan gbogbo ntọ́wá jẹ́ wá sí pátátá fẹ́ kó jíṣẹ́ fáwọn èèyàn rẹ̀ akọ́sínú wàhálà ní fún wa tafsilan li kulli shay a ṣàlàyé gbogbo nǹkan lọ́tọ̀ọ̀tọ̀ sínú wàhálà tí Musa mú wá fakhudha bi quwwa Musa tírà yìí mú dáadáa má fi ṣàwàdà o wa amur qaumaka wá sọ fáwọn èèyàn rẹ̀ pé ya'khudhu bi ahsaniha kí wọ́n mú ìtọ́ bá jẹ́ ìtọ́ dà ń bẹ̀ ṣé kàn bẹ́ẹ̀ nu tírà tí wọ́n fún tí ọ̀ dáa ni àbí bí ahsaniha èyí tọ́ da jù mbẹ́ ṣé kàn bẹ́ẹ̀ nu tírà wọn tí wọ́n fún tí ò ṣe kíni tí ò da ni tọ́lọ̀ fẹ́ kí wọ́n mú ìtọ́ da mbẹ́ ní tí wọ́n táwọn afá tu sí ni pé bí ashaddiha gbogbo ntọ́ba lágbá nù òfin bẹ̀ jẹ́ wọn mú sẹ́ ntọ́lọ̀ ń gbé àgbélérò pẹ̀lú bí ahsaniha nù gbogbo ntọ́ba lágbára jù nù òfin bẹ̀ jẹ́ wọn ṣe kíni jẹ́ wọn mú fin ní sẹ́ ìtumẹ̀ nù ni naam. gbogbo ẹni tí ó bá wá gbà ibi tí wọn ó dé sí yín fi hàn yín iná ní jẹ́bẹ̀ yín fi hàn yín naam. ẹni tó bá mọ̀nà kó máa dúpẹ́ fọlọ́ ni o Ọlọ́run má ṣì wá lọ́nà Ọlọ́run má ṣì wá lọ́nà àwọn tí ó mọ̀nà ń kò sí ntẹ́ bá wí fẹ́ni tí ó bá mọ̀nà kò ní yé ẹni tí ó bá ní mọ̀nà kásì wáàsí látàlẹ́ mọ́jú láti àárọ̀ dalẹ́ gbogbo sídì kíṣẹ́tì kẹ́ kó fún kọ́ máa gbọ́ yóò ní ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ yóò lóun ọ̀gbà tọ́lọ́lọ́n ti kílẹ̀ ẹnu àyà yìí Ọlọ́run ní سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق gbogbo àwọn tí ṣègbéraga lérí ilẹ̀ tí wọn ò lódodo lọ́wọ́ tí wọn pè mí ọgbà tèmi lèmi ó ṣe nítorí mi ní í ṣe wọn ń ṣègbéraga kò sódodo lọ́wọ́ wọn Ọlọ́run ní mọ̀nà mi níjọ́ tọ́ sí wọn ìmọ̀nà mi níjọ́ ṣe kí ni yí wọn kó bí mọ̀nà wọn ò ní mọ̀nà torí pé wọ́n ní gbéraga wọn ò sì lódodo lọ́wọ́ wọ́n sì ń ṣègbéraga lérí irọ́ Ọlọ́run lóhùn ò ní jẹ́ wọn mọ̀nà náà. irú wọn sì ní wa in yaraw kulla ayatin gbogbo àyà Ọlọ́run kẹ́ẹ̀ka fún wọn la yu'minu biha wọn nígbà tọ́lọ́run ti di ọkàn wọn pa. wa in yaraw sabila rushdi la yattakhidhuhu sabila. tí a bá rí ọ̀nà tó tọ́ba yìí pọ́ náà ní wọ́n làwọn ọ̀gbàbẹ̀ wọ́n ní àwọn ọ̀gbàbẹ̀ àwọn òsè náà nù. wa in yaraw sabila al-ghayyi yattakhidhuhu sabila. tí a bá wá rí ọ̀nà àánú ibẹ̀ ni wọ́n wà gbérílé ibẹ̀ wọ́n gbérílé tí wọ́n ní ọ̀nà ní ọ̀rọ̀ ń yẹ kó yé yín nbẹ ní tó kéwu gan tí ọ wà mọ̀nà nù kéwu kàkì ànú táwọn akakọ síbẹ̀ ní segin ní wá kiri kí ẹ máa lọ kó tírà àwọn ṣíà kọ́ máa kà á kí ẹ máa lọ kó tírà àwọn mustashirikun àwọn kèfèrí tó kéwu islam láti bà islam jẹ́ tírà táwọn wá kọ kí ẹ máa fi ṣe wá sí ẹ mọ̀ pé àwọn eléyìí ń rí àdìsí tó kílẹ̀ ńlẹ̀ wọn rálù Kùránì níbẹ̀ wọn ò segin ní wọn gbà bẹ́ẹ̀ wọn wá gba ọ̀nà sabil al-ghayy ọ̀nà àánú ni wọ́n gbà àwọn náà sì máa ti ń jẹ́ mustashirikun wọ́n máa ti ń jẹ́ ṣíà wọ́n wà ní he tíra ni rìsáàsì ni àwọn náà gbìyànjú ni níta àwọn sì ń ta wọn nù Ọlọ́run lọ sọ wọn nù Ọlọ́run ti ní sa asrifu an ayati alladhina yatakabbaruna gbogbo àwọn tí wọ́n ń ṣègbéraga lérí ilẹ̀ ìyìn ní jẹ́ wọn mọ̀nà Ọlọ́run ó kó wọn kó lójú ọ̀nà rẹ̀ wa in yaraw kulla ayati kò sáàyà tẹ́lẹ̀ mú wa kò sáàdìsì tẹ́lẹ̀ mú wa la yu'minu biha wọn ò ní gbà ìyẹn ti sọ pé kò sí ntẹ́rí ẹ wí òun ọ̀gbọ̀n òun ọ̀gbà nánu àwọn yẹn ń sọ bẹ́ẹ̀ tí wọ́n láwọn afá láwọn ará dìísì tẹ́ mú wa àwọn sì rí pọ́lá láàfíà àwọn afá láwọn ọ̀gbà wọn ọ̀gbà nú kílẹ̀ ṣe
kò sí tuntun Ọlọ́run ti sọ̀rọ̀ wọn ní Al-Qur'ani pé àwọn èèyàn kan bẹ yatakabbaruna fil ard wọn ò ní gbéraga lérí ilẹ̀ ìgbéraga wà lára wọn lérí ilẹ̀ bigeri lahaq wọn lọ́dọọdọ lọ́wọ́ o irọ́ ni wọ́n pa o wa in yaraw kulla ayatin kò sí àmì àyà kàtẹ́ẹ̀lì fún wọn la yu'minu biha wọn ò ní gbà wọn làwọn ọgbà náà ni wa in yaraw sabila rushdi tí a bá tún wá rí mọ̀nà gan la yattakhiduhu sabila wọn ò ní gbàdùn ọ̀nà mọ̀nà wọn ò ní gbàbẹ̀ wọn làwọn ò sí àwọn òsè náà ni kí wọn máa kó wọn ò ṣe súnà náà ni ẹ máa kó nǹkan ti dé ẹ máa kó àwọn tọ́lọ̀ ń wínú pé súnà o kọ̀ọ̀kan òun Al-Qur'ani yìí nìkan náà ni kò sí ti ń jẹ́ súnà mọ́ kó lè mọ̀nà kò sí ń tà sí Ọlọ́run ti ròyìn wọn náà Al-Qur'ani wa in yaraw sabila rushdi tí a bá rọ́nà tó tọ́ báyìí la yattakhiduhu sabila wọn ò ní gbà pé bí táwọn ọgbà nù wa in yaraw sabila al-ghayyi tí a bá wá rọ́nà nù yattakhiduhu sabila ibẹ̀ ni wọ́n gbà pé àwọn ti rí rìsáàsì àwọn sì rìsáàsì tíra kan bẹ lọ́wọ́ àwọn kẹ́lẹ́kẹ́ tíra wo gan ta lọ́kọ́ kí ló kọ tíra wọn ẹ má tọ́jú ẹ̀ mọ́ àbí bọ́dún kàtírì làwọn ń lò yìí àtọ́jú ẹ̀ ẹ bá sì lọ́la wọ́n ń ta lọ́jà èwo ni kí a máa tọ́jú tíra irú wọn tó bá ti rí báwọn kò sí ní tẹ́wìí tí ó ṣe kí ni Al-Qur'ani ní sọ̀rọ̀ yìí kì í ṣe mi Al-Qur'ani ni sàásìrìfù ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ tọ́lọ́wọ́n fi jẹ́ wọn mọ̀nà ni pé wọ́n ní gbéraga kí n mọ̀ pẹ̀sẹ̀ wọn gbéraga ni ọlọ́ni alladhina yatakabbaruna fil ardi bighayri al-haqq àwọn tí wọ́n ń ṣe gbéraga lérí ilẹ̀ tí wọ́n ò nídìí ọ̀rọ̀ lọ́wọ́ òdodo òsì lọ́wọ́ wọ́n sì ń gbéraga wọ́n ní gbogbo kéwù tẹ́ bá kẹ́ ẹ̀tún kéwù ké níbo ọmọ sanawi àmà kọ́ péjì dín kéwù secondary school ìmà kọ́ péjì dín kéwù èyàn ka secondary school ó lóun ọkọ̀ péjì dín kéwù kéèyàn ka secondary school kó ní first degree òun ọkọ̀ kéwù sọ́ba òun tún kọ́ wé sọ́ba làkà yìí mọ́ èyàn ní kíní lọ́kẹ́ sanawi secondary school level ọwọ́ ni tí ọmọ university bá graduate tán ọwọ́ tó kéwù kéré dọ̀hún ọba làkà yìí mọ́ ẹnìkan lọ ọlọ kéwù bí ìwé lọ́sọ̀rọ̀ ọkà mi ọmọ secondary school kan ó ṣe sáyẹ́nsì jáde ọwọ́ ni medical doctor ẹ máa gbọ́ o medical doctor tọ́sọdún méje lẹ́yìn ọdún méje ó specialize lẹ́yìn specialization ọwọ́ lọ university padà ó lọ ṣe master ó ṣe phd ọmọ secondary school wà lóhun ó tàn kọ́ ní sáyẹ́nsì nínú ẹ̀kọ́ tẹ̀yìn náà kọ́ sọ́bàlà káyìí mú ọmọ secondary school kí ni ń dààmú rẹ̀ ìgbéraga ni ìgbéraga ń gan ni oníjọ́ mọ́ náà lọ́lọ́run fi ní alladhina yatakabbaruna fil ardi bighayri al-haqq àwọn tí wọ́n ń ṣègbéraga lérí ilẹ̀ tí èsì rí òdodo wọn wà sa'asrifu an ayati èmi gan oníjẹ́ wọn mọ́ náà èmi Ọlọ́run gan oníjẹ́ wọn ṣe kí ni èyàn ṣe tábọ̀rọ̀ ọba rí báwọn yóò ṣe táwọ́bà ní ẹ kó ṣe táwọ́bà ní kó sì padà sórí àmọ́ gbéraga bí gbéraga bá ti pọ̀ ìparun ní gbẹ̀yìn ẹ̀ bí gbéraga bá ti pọ̀ kí mo ní gbẹ̀yìn ẹ̀ ìparun kan ní kọ́lọ̀ mẹ́jọ ọmọ nàgán ìparun gan nu Ọlọ́run fi ní sa'asrifu an ayati àwọn tíra mi tí mo sọ̀kalẹ̀ yìí níjọ́ tọ́ sí torí pé kí ni yatakabbaruna fil ardi bighayri al-haqq wọ́n ń ṣe gbéraga lérí ilẹ̀ tí wọ́n sì lódodo lọ́wọ́ Ọlọ́run sì ròyìn irú wọn ó ní wa in yaraw kulla ayatin la yu'minu biha gbogbo àyà tí a bá ké fún wọn làwọn ọgbà wọn bá ti lóun ọgbà Al-Qur'ani wọn ọgbà súnà kí alókùtà àmà jà sí ẹni tí wọn gbàjà kí wọn gbígbà tí ń ra sí kò láre ni wa in yaraw sabila rushdi tí a bá wá rí mọ̀nà pé mọ̀nà ní afa kan ṣe wá sí njọ kan afa ní fanu gbọn ọwọ agbẹtìrà fún ọmọ kí wọn kọ máa kà ọmọ kí wọn rẹ wà ń katìrà fún ọmọ kí wọn wà katìrà dé ìwọn katìrà pé wà amma halqu lihya afa ti ń tu kí wọ gbàtọ́ ọmọ kí wọn wà bá débi kí wà amma halqu lihya afa wa tu pé ẹ wá rí ká máa fanu gbọn ọmọ kí wọn wà ká pé faharama wuli malikiyatu wal hanabila ọmọ kí wọn kà pé faharama wu al malikiyatu wal hanabila ó ní kàṣíwájú kò tú eléyìí ń ìgbà tó ma kí ó kà pé wà á ma halqu lihya ẹ̀ rí ma fanu gbọ̀n ó tu pé ẹ̀ wá rí ká ma fanu gbọ̀n ọmọ kí ó wá kà pé faharamahu
alimalikiyatu wal anabila ìtumọ̀ ẹ̀ ni pé àwọn mazhabi maliki àti àwọn mazhabi ambali wọ́n ṣe ní haram wọn ò tẹ́ pé makiru haram ni wọ́n pè kéèyàn fanu gba haram ní gbogbo malikiya pè ní mazhabi anabila pè ńgbà tá a fa débẹ̀ afa náà sì fa ọ ní kàṣíwájú kò tú yìí hùn lọ́wọ́n fi sọ pé wàyí yàrá kulla ayatin kò sí ní tí wọ́n lè rí wọn ò ní gbà wàyí yàrá sabila rushidi la yattakhiduhu sabila tí wọ́n bá rí ọ̀nà mọ̀nà tó straight báyìí wọn ò ní gbà bẹ́ẹ̀ o irú wọn ni a máa wá tí a bá ti ṣe ẹbú tán wọn máa wẹ́rì fún ìṣẹ́bù wọn máa wẹ́rì fún ọlọ́run ní wàyí yàrá sabila rushidi la yattakhiduhu sabila tí a bá rọ́ náà mọ̀nà tó yanjú wọn ò ní tẹ̀lé bẹ́ẹ̀ wàyí yàrá sabila al-ghayy tí a bá wá rọ́ náà nù yattakhiduhu sabila ibẹ̀ ni wọn mẹ́rin lé pé ẹnìkan sọ yèmí ló ṣẹlẹ̀ yìí ẹnìkan ló sọ yèmí ló kún ẹni tó sọ lè jẹ́ ẹni ẹdẹ kó ṣe mistake àwọn èèyàn bú sí ń bẹ táwọn ń ṣe dàsá yéṣu sínú ẹ̀sìn tí wọ́n ń dasẹ̀ gun sanga sínú Islam táwọn náà ń kọ tíra wọ́n ń kọ tíra gbogbo tíra tí wọ́n ń kọ ló kọ ẹ̀sìn kí tíra ẹ̀sìn o tíra kan bẹ lọ́fíìsì mi tíra nakali ni wọ́n ń pè ní kíní Tabaqatul Kubra àbí kíló kọ rẹ̀ nígbà tá a fà wọn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ó lóun ṣe tíra yìí ala manhajil kitabi wa sunna eré ojú ọ̀nà kìtàbù àti sunna ìdání sì ń bẹ́ẹ̀ mi gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ àmọ̀ pé dání yìí o ti mọ̀ pé lè ti ń ṣe tíra yìí kọ́mọ́ntì ń sọ irú ẹ̀ làwọn kan wá kí pé tíra kan sá ni ṣé ogun tí a bá kọ lárúbáwá ní tíra gidi ni ṣé ogun tí a bá fèdè lárúbáwá kọ ṣé bẹ́ẹ̀ de lásán lárúbáwá tí kálukú fi ń kọ́ ń tọ́ bá wù bí wọ́n ti ń fi òyìnbó kọ́ sáyẹ́nsì wọ́n fi lárúbáwá kọ́ sáyẹ́nsì bí wọ́n ti ń fi òyìnbó kọ́ ògùn ni wọ́n fi lárúbáwá kọ́ ògùn ni wọ́n fi yorùbá kọ́ ògùn ṣé ogun tí a bá ti àfi lárúbáwá kọ́ ó ti wá di tírẹ̀sì nánu. kò lè mọ̀nà ọlọ́run ní mọ̀nà òun ò ní jẹ́ tọ́sọ́ ní ìgbéraga wàyí yàrá sabila al-ghayy tírú wọn bá rọ́ nànú yattakhiduhu sabila ọ̀nà gan ni wọ́n gbèrè létí wọn máa tọ̀lọ̀ dhalika. dhalika bi annahum kadhabu bi ayatina. ìyẹn ní túmọ̀ pé gbogbo àyàtàwọ̀ ọlọ́run sọ̀kalẹ̀ gbogbo sẹ́tàrán irọ́ ni wọ́n pè é. wa kanu anha ghafilin. gbogbo ntọ́lọ́run sì sọ̀kalẹ̀ wọn fẹ́ gbọ́ wọn fọ́nufọ́ra ń pa ẹ̀ wọn fẹ́ gbọ́ náà. alladhina kadhabu bi ayatina wa liqa'il akhirah. gbogbo àwọn tí wọ́n ń pè ọ̀rọ̀ ọlọ́run nírọ́ báyìí tí wọn ò sì gbà pálí kìyàmá wà gbogbo wọn tó bá rí bẹ́ẹ̀. habitat a'maluhum. bó kírun irun ẹ bàjẹ́ bó gbàwẹ̀ àwẹ̀ ẹ bàjẹ́ bó yọ sàká ẹ bàjẹ́ bó lọ Mákà kọ̀lájì bó ti sẹ́ẹ̀rẹ́ gbogbo sẹ́ẹ̀rẹ́ rẹ̀ bàjẹ́ pátápátá torí kò gbọ́ lọ́n gbọ́ kò gbà nábì gbọ́ kò gbàjọ́ àlùkìyàmọ̀ gbọ́ nǹkan sẹ́nà dandan ni kò síṣẹ́ kan tí ó ṣe tọ́lọ́hún ó ṣe kí ni ńgbà tí yẹn bá fẹ́ sí Islam gbọ́ tí yẹn kọ́ ń wí inú Islam ni gbólóhùn tí yẹn fi ń wọ́ Islam yẹn kò sí fi súnà sàwádà njọ́ tí yẹn bá wọ́ Islam yóò ní ashhadu alla ilaha illa wa anna Muhammadan anabi ó ṣe wá sọ̀rọ̀ ó ṣe kó dànù njọ́ tó fẹ́ wọnú Islam nítorí fi wọ́ bẹ̀ ni pé mo jẹ́rìí pé ọba tó máa sìn ní ó sì jẹ́rìí pa anabi ló jíṣẹ́ iṣẹ́ tó wá mú wa ọwọ́ kó dànù ní ọ̀sọ́rọ̀ mbẹ́ ìjẹ́rìí dàmọ́ bàbá kírun náà tábà sí kámà kí là ń wí mbẹ́ bá pèrún kí là ń wí mbẹ́ bẹ́ẹ̀yẹn bá kú ní sí tábà máa gbé lọ tẹ́ ìyá kírun sí lánàá ṣáàdùn náà wà mbẹ́ náà kẹ́hìn wá sọ pé òun gbà pé ẹlẹ́lẹ́láwò nìkan òun ò ní mú wa ní Muhammadan tọ́lẹ̀ ń tọ́kọ́rọ̀ ànábì dànù kò mú wa anna Muhammadan kò mú ma mùsùlùmí wo ni wá ń jẹ́ lọ́lọ́run fi ní gbogbo ṣẹ́ tó ṣe ó ṣe kí ni ẹ dànù ẹ gbọ́dọ̀ báwọn jọyìn àwọn akọ̀sáàdì sí o ọlọ́mọdé ẹ lápadà sí ibú o ẹni àpadà sí ibú bá bá ní wíyí ń o àpadà sí ibú ní nfa o àti gbéraga sọ́lọ́ ní nfa ọlọ́run níjà lápadà sí ibú o ọlọ́run ní habitati a'maluhum gbogbo ṣẹ́ tí wọ́n ṣe kí ni iṣẹ́ wọn bàjẹ́. hal yujzawna illa ma kanu ya'malun. sẹ́sàn kan bẹ tá a sàfẹ́ nìkan ni ṣebí ntọ́ bá ṣe ní ọgbà ntáwọn èèyàn bá ṣe ní ọgbà èèyàn takà nẹ́bì ẹ̀sán àwọn ní ọgbà ẹ̀sán àwọn tó takà nẹ́bì náà ní ọgbà wọ́n sọ̀rọ̀ ọlọ́run fún yàn ó ní kọ́ kàmí tèmi lèmi ó ṣe ẹ̀sán àwọn tọ́kọ̀rọ̀ ọlọ́run náà ní ọgbà ọlọ́mọdé àṣírí ibú
ọ̀rọ̀ Musa là ń bá bọ̀ ẹ bọ́ síbò mí ẹ̀ sọ àbá. واتخذ قوم موسى من بعده من حليهم naam. عجلا جسدا له خوار فقال máa kà lọ. يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين. nígbà Ọlọ́run pé Musa lókè tọ́lọ̀ yọjú sọ́lọ́run tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ tọ́lọ̀ ń fẹ́ràn lọ́run tọ́lọ̀ ń lórí rí mi Musa dákú lógójì ọjọ́ gẹ́gẹ́ bí ìwáyà kan ńgbà Musa tají ọgbà wàhálà ń bọ̀ wálé nígbà tí èdèlé wọn ti dalé rú wọn pọ̀ ọkùnrin kan ní Musa asámìríyù Musa asámìríyù àwọn góòlì kan bẹ lọ́wọ́ rẹ̀ tó kọ́ látọ̀rọ̀ Bani Israila góòlì ní góòlì tútù ó kó látọ̀rọ̀ àwọn Bani Israila Musa asámìríyù sì ní gẹ́gẹ́ bí tan rẹ̀ nígbà ya rẹ̀ ó bi tó bi tan inú gbó ló bi sí nígbà ó bi sínú gbó ìyá tó bi kìnìún jẹ ọsẹ kó Sámìríyù nìkan nínú gbó Jìbìrìlù wá ń sọ̀kalẹ̀ ń wá ń tì kabọ Sámìríyù lẹ́nu ń wá ń fa ìka Jìbìrìlù bí ọyàn obìnrin ọwọ́ àfi sóúnjẹ ọwọ́ adá Jìbìrìlù mà Jìbìrìlù náà ṣe kíni ọ̀dà àmà tó rọrùn nìyá tí ọ̀tọ̀ nígbà tó lọ ní kí Musa sájáde fún fèrè òun náà tí fèrè òun náà ń lé Musa kótó di pọ́lọ̀ tẹ̀lé sínú omi ìgbà tí wọ́n fẹ́ wọnú omi yẹn tí Musa wọlé Musa fi ọ̀pá náà odò pín sọ́nà méjìlá ìran Israẹli ìran méjìlá ni wọ́n gbogbo ọ̀ràn kọ̀ọ̀kan gba ọ̀nà kọ̀ọ̀kan wọ́n ń lọ ìgbà tí fèrè òun náà ń bọ̀ pẹ̀lú àwọn màláwù rẹ̀ àwọn àbàfin rẹ̀ tí wọ́n dé tí odò nì ẹ̀sìn fèrè òun náà akọ ẹ̀sìn tó lágbára ni ọkàndí kò fẹ́ wọmi tóró òun mọ̀ pé báwọn bá wọdò yẹn àwọn parí síbẹ̀ àwọn ẹranko ń bẹ tọ́lọ̀ máa ṣe ojú wọn tí wọ́n máa rí táwọn èèyàn rí ẹranko míì sì ń bẹ àlìjẹ̀nú máa kó sí ilá tó ewé kèé ṣe ẹranko àlìjẹ̀nú ni tí wọ́n máa rí àlìjẹ̀nú ẹgbẹ́ wọn ẹ̀sìn tí fìdí ó nà gùn ẹ̀sìn abàmì ni bóun ti wọnú odò lórí pé kò sí iyèméjì ìparun wà ń bẹ kò fẹ́ lọ fìdí ó nà wá ń gun ní kẹsẹ́ yẹn ni tí ń bẹ́ ń bi ẹsẹ̀ ń tó gun ẹsẹ̀ ní ń pè ní kẹsẹ́ tí wọ́n bá ti fi gun ẹsẹ̀ báyìí yọ bẹ́ẹ̀ ẹsẹ̀ yẹn ò lọ kọlọ Jibrilu wá sọ̀kalẹ̀ sẹ́ẹ̀ mọ̀ pé àwọn tí ń tẹ̀lé Musa lọ Sámìríyù ń bẹ ní àárín wọn sẹ́ẹ̀ kẹ́mi ẹ ti ń lọ yẹn wọ́n ń wo fìdí ó nà pé ń lé àwọn bọ̀ ní ẹ̀yìn tí wọ́n sá ti ń wọ̀ yẹn bí Sámìríyù ti wẹ̀yìn bẹ́ẹ̀ lórí Jibrilu Jibrilu rèé ó sì ti mọ̀ pé Jìbìrìlù gbogbo ntọ́ bá fọwọ́ kàn nǹkan ó di abẹ̀mí Jìbìrìlù gun ẹṣin bọ̀rọ̀ àkẹsọ̀kalẹ̀ ẹṣin òun gan ti dàbẹ̀ bí Jìbìrìlù ti gùn ibi tẹ́sìn yẹn fẹsẹ̀ lé ibẹ̀ mí Sámìríyù bọ́ síbi ìpẹ̀tẹ́ mí yẹn ó ṣe kíni ó padà sẹ́yìn ó sáré bu ìpẹ́ wọn tọ́jú ẹ̀ tọrọmọ̀tò mi pẹ́ ni ẹṣin tí Jìbìrìlù gùn yẹn tí mo pè ní aliborak ẹ̀sìn yẹn jẹ́ ó fọ́ọ̀mù bí abo akọ́wárí ẹ̀sìn tí fìdí ó náà gùn tọ́jà kọ ọwárí abo lówó pé abo rẹ̀ ń tí ń bẹ lọ́pọ̀lọ́ rẹ̀ bá ṣe kí ni bí wọn náà bá róbin bó ti máa dààmú gbogbo tó ní ṣe tọ́wọ́n pé mo ti gbọ́ yín sí mọ́ wọ́ọ́rí mo ti gbọ́ yín sí bẹ́ẹ̀ lòun náà bá bẹ́ sínú fìdí ó náà bẹ́ sódò báyìí dé àwọn yòókù tẹ̀lé odò padé mọ́ wọn Sámìríyù ti bu ẹ̀pẹ̀ yẹn dání àwọn gold tó kó dání láti Masari ń bẹ lọ́wọ́ rẹ̀ nígbà tí wọ́n kọjá sóde òkè odò tí wọ́n kọjá síbẹ̀ tán tí Musa lọ́ọ́ bá Ọlọ́run tọ́lọ̀ lè gba wàhálà wa Sámìríyù wá mú àwọn kíní gold yẹn ó wá sún gbà tó sún ó wá fi mọ bí ògèdèǹgbè màlúù ó wá mú èpẹ̀ ó wá lu òsì látẹnujákùn ó wá mú èpẹ̀ tí ó bù níbi ẹsẹ̀ Jìbìrìlù ó wá sí kíni ọ̀rọ̀ sí bó ti rọ́ sí báyìí dé ẹ̀mí dára kíní ògèdèǹgbé lòun bá ń gbó lọ́lọ́run fi ní wattakhadha qawmu Musa min ba'dihi àwọn ìjọ Musa nígbà tí Musa ò sí láàrin wọn mọ́ wọ́n lọ́ọ́ mú ìjìlán ògèdèǹgbé màálù jasadan lahu khuwar jasadan tó yẹ pé abara lásán ni ara lásán ni lahu khuwar tí ń gbó huu tí ń gbó naam. ألم يروا wọ́n bá mú ní abá lọ sìn. أنه لا يكلمهم
sáwọn náà mọ̀ kó gèdè gbé màálù yìí kọ́ lọ́nà kan tí ó fi mọ̀ wọ́n ni kò sí lè bá wọn sọ̀rọ̀ gbígbó tí ń gbó yìí náà yọ máa gbó. ní wọn bá mú lọ́lọ́run tí wọ́n máa sìn báwọn náà ti ṣàbòsí pẹ̀lú Ọlọ́run o wọ́n lọ sí ògèdè gbé màálù bí wọ́n ṣàbòsí pẹ̀lú Ọlọ́run. walamma suqita fi aydihim ìgbà tọ́rọ̀ bọ́ sáwọn lẹ́sẹ̀ tí wọ́n sábàmà pé ní táwọn ń ṣe yóò dáa torí Haruna wá dìde sí wọn ń pariwo mọ́ pé ń tẹ́ ń ṣe yóò dáa àwọn kan padà rí pé ní táwọn ń ṣe yóò dáa tó tọ́ suqita fi aydihim ọ̀rọ̀ bọ́ sáwọn lẹ́sẹ̀ wara'u annahum qad dallu wọ́n rí pé àwọn ti sọnù. wọ́n wá ń wo pé tọ́ èyí táwọn ṣe yìí bọ́lọ́wọ́n ọba fi ṣàánú àwọn kọ́ màánú lépa bá wọn kó sì fẹ́rí jìn àwọn padà di ẹni tí ó ṣòfò pẹ̀lú gbogbo sí táwọn ṣe síwájú Ọlọ́run àwọn ò ní lẹ́san lórí ẹ̀ mọ́ sẹ́yìn máa pé tí wọ́n ṣe wọn ní ń jẹ́bọ bẹ́ẹ̀ báyìí ti ṣẹbọ sọ lẹ́san mọ́. naam. ibi tá a ti gbé kéwúladé hùn abẹ́ẹ̀kọ́ tọ́ walamma raja Musa ila qawmihi ìgbà tí Musa darí òkè Túrì Sínà tọ́wọ́ bá wọn jọ rẹ̀ ó bínú tí bínú ń lé kí ló fà bínú wọ́n ṣẹbọ kó tó dé wọ́n ti sin ògèdègbè màlúù kó tó dé Musa wá bínú ìbínú yẹn pọ̀. kí lẹ̀ ń dẹ́wọ̀ lẹ́yìn mi yìí mọ́lọ́tàn yìí lọ́tàn ẹ̀sìn bẹ̀rẹ̀ ẹsẹ̀ bọ́ kí lẹ̀ ń dẹ́wọ̀ lẹ́yìn ìgbà mọ́lọ́tàn yìí naam. ṣé nǹkan ju ntọ́lọ̀ ń fẹ́ fún yín ni Ọlọ́run ni wọ́n á gba ntẹ́ máa ṣe kí wọ́n á gba wàhálà fún yín ẹ̀ tí wọ́n á dẹ́sìn ilẹ̀ fúnra yín kí n tó dé ṣé nǹkan ju sí Ọlọ́run ni. ibi tí Musa bínú dé wàhálà tọ́lọ́ gbàdọ̀ Ọlọ́run bí ti ń bínú sọ wàhálà nù ọ̀nà sọ wàhálà nù gbọ́ wa bínú títí ọwọ́ agbárùn gbọ́n ma ya rẹ̀ mú àti irun eré ọwọ́ awọ́ ọ̀sùnmọ́dọ̀ báyìí Haruna irun gbọ́n rẹ̀ gùn gan ó sì ní irun eré Musa wa burú gbọ́n tó gùn ó kórun eré ma báyìí ọwọ́ awọ́ ń wọ̀ náà. Haruna ni yabuna ọmọ ya mi ẹni Ọlọ́run bá sórí fún ẹlọ lè gbà fún bọ́lọ́run bá kí àbúrò rẹ tó ṣe láfa ọgbà ni o àbúrò rẹ ni ó sì dàfẹ́ sìn ọgbà láfa àbúrò rẹ ni ńsìnlọ́n ó sì dolówó ọgbà fún àbúrò rẹ ni ẹlẹ́sìn ni ọjọba ọgbà fún ọdẹ gómìnà ọgbà fún ìgbà fún tọ́wọ́ àgbà fún ọgbà fún báwọn èèyàn ti gbà fún ni kì í sì pọ́wọ́ àgbà fún gbangba ọmọ ahàlẹ́ mọ̀ ní kọ̀rọ̀. Haruna lẹ̀gbọ́n Musa ní àbúrò nígbàtí Musa dà nábì Ọlọ́run tán tí Haruna dẹni tí ń tẹ̀lé káàkiri Musa ń pe Haruna ló kọ Haruna tó Musa pè ní ọkọ mọ́ torí pa nábì Ọlọ́run ni lóòótọ́ àbúrò mi ni mo ṣàgbà rẹ̀ àmúti dà nábì bí Musa bá pè ya Haruna ni ó pè bí Haruna bá wá pè Musa yabuna ọmọ ìyá mi kò lè sọ pé ya Musa sọmọ pé bọ́lọ̀ ń bá kẹ́ àbúrò kan tó bá fẹ̀gbọ́n sí disẹ́ bẹ́gbọ́n bá dasẹ́ rú tábúrò bá sọ yóò ní Saka nǹkan sí ọ ni sowó tọ́ wá nílò ọmọ mi lẹ́gbọ́n rẹ mọ́ ṣé ń tọ́ ọ̀dà lọ́fẹ́ wá rí mi fín Ọlọ́run ó ṣe tèmi náà ìjà bẹ̀rẹ̀ náà nù ìlara bẹ̀rẹ̀ náà nù Musa dé ńgbà tó dé tó bínú pé bó lẹsẹ̀ wá sọ ẹ̀sìn dà lẹ́yìn mi ẹ̀ ṣe sùúrù kọ́lọ́hún fún yín ní tí ọba fún yín náà ibi títí ń bínú náà sọ wà lánàá wà láàfọ́ ọkàn náà ọgá Haruna ni pé ìwọ ọmọ fi sílẹ̀ kí ló ń wò jẹ́ fi ń ṣẹbọ yẹn wá ń pé yabuna ọmọ ìyá mi. innal qawma istad'afuni wa kanu yaqtulunani. innal qawma àwọn èèyàn tó fi mí tì istad'afuni wọn ò rí mi sí nǹkankan wọn ìyẹn yẹ̀yẹ́ kan ni wọ́n wò mí mo sì sọ fún wọn títí kadu yaqtulunani
wọ́n fẹ́ pa mí tí ń túmọ̀ pé bí wọ́n ti ń fìyà jẹ mí àwọn gan ti fìyà jẹ mí kó tó dé mo bá wọn jà títí wọ́n yẹ̀yẹ́ mi nítorí wọn wọ́n lù mí débi pé mi fẹ́ bọ́ fala tushmit بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين ọmọ ìyá mi la tushmit bi al-a'da má jẹ́ wọn tó fi mí sí ẹ̀yẹ́ lẹ́yìn eléyìí mọ́ ọ̀tá làwọn eléyìí náà fún mi wọ́n ti àmì lè mọ̀ wọ́n náà tó dé òtún ṣe kíni wọ́n lọ́lọ́ mú àbúrò rẹ̀ gan ti ń lù ú wọ́n ṣe bẹ́ẹ̀ fún mi la tushmit bi al-a'da mọ́jọ́ tó fi mí rẹ̀ ni ọ̀tá gbogbo àwọn eléyìí náà sí mi mo ti bá wọn jà wọ́n lù mí wọ́n fẹ́ pa mí kó tó dé ìwọ náà tó dé o tún náà ọgọ́rùn gbọ̀n mi àtúndì mi o tún wọ́ mi kí ẹ̀sìn ló ń fi mí ṣe yìí ọ̀tá mi làwọn eléyìí náà la tushmit bi al-a'da wọ́n fi mí ṣẹ̀sìn lọ́dọ̀ àwọn eléyìí mọ́ ọ̀tá mi làwọn eléyìí náà torí mi wọ́n ti jà kó tó dé wala tajalni ma'al qawmi zalimin èmi èsì sára àwọn tí ń ṣẹbọ tó wà kó mi mọ́ wọn mi èsì sára wọn mọ́ kó mi mọ́ wọn naam. قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك kọ́lọ̀ ọ̀rọ̀ sáwọn èèyàn kí wọ́n máa tẹ̀lé kí wọ́n máa ṣàìdá kó ní ọkàn o gbogbo ẹbọ tí wọ́n ṣe wọn ó yé Musa pọ́rùn òun ni wọ́n ṣe kíni ni wọ́n ṣe sí ó ní Rabbi ìwọ Ọlọ́run ìgìfìrílì fẹ́ríjì mi tọ́ra àwọn ọmọ èyí mi ni wọ́n ti ń ṣẹbọ yìí èmi gan mo lẹ́ṣẹ̀ ń bẹ foríjì mi wal akhi wá foríjì ọmọ ìyá mi Haruna tọ́ra àwọn méjèèjì la mójútó wọn kí wọ́n tó dìdàkudà báyìí tí wọ́n bá máa pín ẹ̀ṣẹ̀ wọn ó pín kàwa náà wá fẹ́ríjì mi àtọmọ ìyá mi ńgbà tó sọ ọ́ lẹ̀ tán ni wọ́n ń túbọ̀ lọ́dọ̀ Ọlọ́run ń tọrọ àfẹ́ríjì fún rẹ̀ ń sì ń tọrọ fún ọmọ ìyá yẹ ọ wá ní wa'adkhilna fi rahmatika wá fi wásálì janna rẹ̀ naam. وأنت أرحم الراحمين ìwọ lọ́ba tó lè kẹ́ni ju gbẹni tí ó kẹ́ni lọ naam. إن الذين ẹ̀yin tí ẹni nùgbọ̀n ò sínú ẹ̀sìn Haruna ni o ó nínú gbọ̀n àbí ò nínú gbọ̀n Haruna ò sí fánu gbọ̀n aya lọ kọnfàmù ọ̀nùgbọ̀n Haruna yìí aya Al-Qur'ani àbáyà Al-Qur'ani kọ́ ọ kọnfàmù ọ̀nùgbọ̀n anabi Ọlọ́run la Haruna àwọn anabi Ọlọ́run dara kọsá anabi kan tí ò nínú gbọ̀n èmi mọ́ sọ bẹ́ẹ̀ kọsá anabi kan tí ò sí kíni inú tó dìjà tí wàhálà fi pọ̀ báyìí wọ́n àti kàtí mo sí 2008 ni nígbà tí n sọ̀rọ̀ ọ̀nùgbọ̀n lórí Bond FM amasi ní ẹfìlì jọ alárùbá mọ wá ń pa kéésì jọ náà bí gbogbo ẹ̀yin tẹ́ ẹ pẹ́ra yín láàfa tẹ́ ń kéwú ẹ tọ́ka àfa àwọn fún mi nílẹ̀ Yorùbá tí ò nírùngbọ̀n tọ́ba lọ́jọ́ mọ Markaz Sheikh Adama nírùngbọ̀n wọ́n ní kọ́dà ńgbà tọ́lọ́hún tètè bá wọn àwọn bẹ́ẹ̀ lọ́hún pé bùnmi ní kíní yìí alọ́ sọ àfa ni kọ́lọ́hún tó fáwọn léyìí tí ọ fáwọn yìí Sheikh Kamali dánùgbọ̀n sí tọ́ba lọ jẹ́ Tijaniya Sheikh Ibrahim Niyasi irùngbọ̀n bẹ́ẹ̀ àbí òsín bẹ́ẹ̀ ni tọ́ba lọ jẹ́ Kadiriya Sheikh Abdul Kadiri tí wọ́n bá ya fọ́tò rẹ̀ pẹ̀lú kìnìún rẹ̀ irùngbọ̀n ṣe kíni àwọn jama la wọn ṣe Ikhlasiya bàbá tó dá Ikhlasiya lẹ́yìn ọlọ́ndarí ni ọ̀dànù gbọ̀nsí ẹ bá lẹ jẹ́ sùmùrà kí làwọn sùmùrà ń jà sí kẹ́ ó ní wẹ́lá ni onídànù gbọ̀nsí lọ́dọ̀ sùmùrà wọn kàfàrà rẹ ni ó ní kò wẹ́lá wa ní kò dànù gbọ̀nsí ọ̀sẹ̀ nukulu bọ́ kò wẹ́lá wa ní kò dànù gbọ̀nsí ọ̀sẹ̀ nukulu bọ́ ẹ wá sọ bàbá má di Ìbàdàn wọn nínú gbọ̀n ẹ sọ afọ àwọn fún mi tí ò nínú gbọ̀n sẹ́nu gbọ̀n bẹ́ẹ̀ ní sọ yẹ ká máa dìbẹ́tì ni bọ́ọ̀ bá tiẹ̀ gbàtà nàbì ṣé bọ́ọ̀ fẹ́ràn àfa rẹ ìlòfẹ́ àfa rẹ kò fi dá ẹnu tó dìjà nù o 2008 mo ti sọ ń gbé káàkiri sọ kẹwàá sọ dodo ni ṣé bá Haruna ló nínú gbọ̀n yìí anabi Ọlọ́run wo ni ò nínú gbọ̀n sábẹ́ wo ni ọ̀dánù gbọ̀n sí kò sí tí a bá lóye anabi gan wọn ni kẹlẹ ka kafatuliya àbí kafatuliya wọn pè ní nínú gbọ̀n rẹ ṣe kí ni ọ̀pọ̀ òkì so gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti da sí ẹ lọ da sí o ẹ tí ì pé ọkùnrin tí ọba tọ́ba nínú gbọ̀n tí máa ń fa mọ̀hánẹ́fù ni wọ́n ń pè mọ̀hánẹ́fù làwọn afúnṣẹ́rí a máa ń pè ọkùnrin tí ń ṣe bí obìnrin mọ̀hánẹ́fù ni èèyàn dànù gbọ̀n sí ni nínú ẹ̀sọ́ ọkùnrin tí súnà fẹ́ kó ṣe nínú gbọ̀n wà tómi bá nínú gbọ̀n gan nínú súnà ní kò fà bọ́kùnrin bá wà ní inú súnà ní kò ṣe kí ni ọkùnrin tí wọ́n ń fanu gbọ̀n mọ̀hánẹ́fù ni
ọkùnrin tí ń ṣe bíi obìnrin ni gbogbo ẹ̀yin tẹ́ bá ti sọ́lẹ̀ lọ sọ́lẹ̀ ọ̀sáwàdà ń bí èyí hùn sẹ́gbọ́ Haruna ní pé látà àkódé ní bìlẹ̀ àti má fi rúgbọ̀n wọ́ mi kí má ṣé kò ní rúgbọ̀n nígbà má fi rúgbọ̀n wọ́ mi kí má nẹ́bí ọlọ́run sá ni nígbà Musa wá délé tọ́ba jẹ́ ń sin ògèrègbè màlúù tọ́ba Haruna wí tán ọ̀padà tó bá pé ọlọ́run ní fẹ́ríjì mi tí ẹ bá lọ wọnú Suratu Taha aya 92 94 sí 94 ńgbà tí Musa dé Musa ò mọ sọ́lẹ̀ kan pé Musa yìí pe Haruna ní àdàpè kí ni mo ní ń pè Harun lọ́wọ́ Taha yẹn só ti rí bẹ́ẹ̀ ká. قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا قال Musa ni ya Harun ma manaka kí ló sí ọ idh ra'aytahum dallu ìgbà tó rí tí wọ́n ń wọ̀ gbé lọ kí ló ń wò. ألا تتبعني أفعصيت أمري. so ní tẹ̀lé mi mọ́ ni bí wọ́n ní tí wọ́n lálẹ́ fún ọ ò ní ṣe mọ́ ni afa'asayta amri sọ́ọ̀kọ́ àṣẹ mi ni bí ìgbà tí bàbá bá ń bá àbí tí ẹ̀gbọ́n bá ń bá ó pè ní pé ya Harun ma manak kí ló ṣe ọ idh ra'aytahum dallu òun wò wọ́n sì ń wọ̀ gbé lọ wọ́n ń ṣe bọ́ ala tattabi'ani sọ tẹ̀lé mi mani abo ní tẹ̀lé mi mani afa asayta amri sọ ma pàṣẹ sí mi lẹ́nu ni ní pàṣẹ fún ọmọ yí padà ni n ba wíwá tí yẹn bá ń bá kila Haruna wí qal. قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي. ó ní ya ibna umma ọmọ ìyá mi kò lè pe Musa torí ìgbà fún tó gbà fún ó ní ya ibna umma ọmọ ìyá mi la ta'khudh bi lihiyati wala bi ra'si ó sì kóró eré mi mánu gbọ̀n ó fi ń wọ́ mi kí sọ mí lẹ̀ dákun inni khashitu ní tí ń dẹ́rù bà mí tí ò jẹ́ mọ́ tí mo tó lè ṣe mọ́ ni pé an taqula farraqta bayna bani Isra'il wa lam tarqub qawli ẹ̀rù tún bà mí tí ń bá wá da lérú ó tún ní mo da ọmọ Israẹli mo dà ní wọn rú tí ń bá wá dà ní wọn rú náà ó tún ní farabalẹ̀ gbẹ́jọ́ tí yóò tó bá dé bó ti máa bá mi wí náà nìyí ìgbà fún tó kún náà nù ẹni tí yóò bá gbà fún bẹ́ẹ̀ yẹn ti gbà fún nù ni bí Musa ti wá gbà bí Haruna ti gbà fún Musa nù ni nígbà Musa wá dé tọ́wọ́ tọrọ àfẹ́ríjì pé tọ́ rọ́bì kìfìrí kọ́lá rọ́bì kìfìrí lí wọlé àfi ọlọ́run àti sẹ̀nà ẹ̀ṣẹ̀ táwọn eléyìí ṣẹ̀ ọrùn mi àti Haruna wọ́n ṣẹ̀ sí fẹ́ríjì àwa méjèèjì wà adkhilna bi rahmatika wa anta arhamur rahimin wà fẹ́ríjì wa kò fi wá sínú kẹrẹ wọlọba tí ó kẹni jù innal ladhina ittakhadhul ijla. innal ladhina ittakhadhul ijla sayanaluhum ghadabun min rabbihim. ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n sin ògèdèǹgbè màálù ni sayanaluhum ghadabun min rabbihim ìbínú ọlọ́run ó padà sọ̀kalẹ̀ sí wọn sẹ́yìn máa ń tí wọ́n ṣe pẹ̀lú ọlọ́run kí wọ́n ṣe ló fi jásí pé ẹbọ ọlọ́run yìí yọ̀ǹda yẹn ń bẹ o àfi kó tèsí táwọn bá kọ́ padà bí yẹn bá kú sírí ẹbọ ọlọ́run ní yọ̀ǹda rẹ̀ ọba mi ò ní yọ̀ǹda rẹ̀ ọlọ́ni innal ladhina ittakhadhul ijla àwọn tí wọ́n lọ lè mú kíní ògèdèǹgbè màálù tí wọ́n ń sìn sayanaluhum ghadabun min rabbihim ìbínú ọlọ́run yóò padà sọ̀kalẹ̀ sí wọn. wadillatun fil hayati dunya. wọ́n wá yẹpẹrẹ láyé wọ́n yẹpẹrẹ láyé nígbàtí àwọn afáwọn tafsir tí wọ́n máa ṣàlàyé wadillatun fil hayati dunya wọ́n ní ẹni tó bá ṣẹbọ láyé wọ́n wá fi tó ń bídíà náà kún tọ́lẹ̀ ní ti ń ṣe bídíà náà ń da ẹ̀sìn ọlọ́run rú ẹni tí sì ń ṣe bídíà ọ̀rọ̀ méje ní sọ tó burú tí kan ọ̀rọ̀ nínú méjèèje ẹ̀jẹ̀ ń sọ mẹ́rin ń bẹ ẹni tí ń ṣe bídíà gbà pé òpònú lọ́lọ́run èyí tó kù tí ò fi kún òun bá ṣe kíní èyí tó fi kún tó yẹ kó yọ kó ń bẹ tí ọyọ òun bá ṣe kíní èyí ọyọ ó gbé sọ̀sán tí ọyọ gbé sọ̀sán òun bá gbé síbẹ̀ èyí ó ṣe bákan bá ṣe pé ọlọ́run gan fúnra ẹ̀ ponú ẹ dákun ẹni tí ń pọlọ́run ló ponú pẹ̀lú ẹni tí ń ṣe bọ kí ni yàtọ̀ àwọn méjèèjì ẹni tí ń ṣe bídíà nínú tó ń wílẹ̀ kejì ni pé òkúrọ́ là nẹ́bí o ní tí wọ́n fi rán sí wa kò jíṣẹ́ pé ìyókù la bá fi kún yìí
èyí tí a ní ọyọkọ̀ yọ kúrọ́ fún wa abá sí kíni abá yọ kéèyàn pa ànábì ló kúrọ́ ṣé yóò rúbi lánjọ́ alikiyama ìkẹta tó ń bí di à ń sọ ń bọ̀ lọ́ọ̀ ní àlè yóò máa pọ́n tó làkún dínà kún ẹ̀sìn yìí pé ó ní òpé o ìdẹ̀ra tó lọ́n sì ló ti pé ó ní òpé o kọ́lọ́n lóhun ti pé nǹkan kí wọ́n ní òpé ìwọ àtẹlẹ́bọ́ kí ń yàtọ̀ yín ẹ̀kẹ́ ẹni wá ní pé ẹni tí ń ṣe bídíà náà ń pèrè lọ́lọ́hun kejì ọlọ́run ṣe yìí èyí tèmi náà ọ sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ wọn àtẹni tí ń ṣe bọ́ kí ń yàtọ̀ nígbà táwọn afá fẹ́ tó àyà yìí tí wọ́n sáré lé àyà yìí wọ́n lọ́lọ́ ní innal ladina takhadul ijla àwọn tí wọ́n dẹ́ bọ́ọ̀lẹ̀ lẹ́yìn Musa tí wọ́n ń sin ògèdègbè màlúù ni sayanaluhum ghadabun min rabbihim ìbínú ọlọ́run ó padà sọ̀kalẹ̀ lé wọn lórí wa dhillatun fil hayati dunya wọ́n ó sì padà yẹpẹrẹ láyé Imam wa Sufyan Thawri ìwọ̀n sọ fún wa pé kullu sahibu bid'atin dhalil gbogbo ẹni ẹ bá rí tí n bá ń ṣe bídíà láyé òun náà wọnú wa dhillatun fil hayati dunya ìyẹpẹrẹ ọba láyé ló fi jásí pé yẹpẹrẹ tó lágbára jù oníbídíà lónìí gbogbo ẹni tó bá ti gbẹ́sìn kó nbí tọ́lọ̀ ń gbèsè tọ́bọ́lọ̀ ń gbèsè bòmí ń sìn ó kéde pé kò sìn àmọ́ bọ́lọ̀ ti ní ó sìn kí ń sìn ó yé ètò tọ́lọ̀ ní ó fi sìn padà oníbídíà nù ẹni tí ń sìn nǹkan mí lẹ́lẹ́bọ gbogbo ẹni tí bá wà ń ṣe bídíà láyé Ọlọ́run yẹpẹrẹ rẹ̀ kó tó kù láyé tọ́lá àwọn tó sìn ògèrè gbin màlúù ẹbọ làwọn ṣe ó ń bídíà náà òun náà ń palẹ̀mọ́ ẹbọ ó fẹ́ dẹ̀sẹ̀rú ìyẹpẹrẹ ọba òun náà kó tó kù ní kó tó kù láyé náà. gbogbo ẹni tí wọ́n ń purọ́ mọ́lọ́hún bá ti san wọ́n lẹ́san nù àwọn eléyìí àwọn ẹlẹ́bọ àwọn bídíà àwọn òpùrọ́ mọ́lọ́hún nù ni bá ti san wọ́n náà lẹ́san nù ni náà. والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم. ogun téèyàn bá wá ṣe láyé tọ́ba ọpọlọ ń fẹ́rí jìn mí o Ọlọ́run rédí àti fẹ́rí jìn ẹni tí ò ní ra àforíjìn lẹni tí ò tọrọ àforíjìn kó tó kú bẹ́ẹ̀ ara bá rọ́jú tọrọ àforíjìn níbi ẹ̀ṣẹ̀ bọ tí ò sí mọ́ tọpọ̀ àti tí wọ́n ń sin lọ́hùn bó ti yóò sin lọ́hùn àbọ̀rọ́jú tọrọ àforíjìn níbi ẹ̀ṣẹ̀ bídà tí ò sí bídà mọ́ tí ń sin lọ́hùn bó ti yóò sin lọ́hùn Ọlọ́run ó padà àforíjìn Ọlọ́run ní walladhina amilu sayyi'ati gbogbo àwọn tó ṣe eríṣiríṣi iṣẹ́ ẹbú eríṣiríṣi iṣẹ́ ẹbú tó lè wù kó jẹ́ ẹbọ ni bídà ni ẹ̀ṣẹ̀ ni fún matabu nígbà wọn ṣe tán wá ní tọ Ọlọ́run dákun foríjìn wá o Ọlọ́run foríjìn wọn pariwo àforíjìn mímbàdìhà lẹ́yìn ìgbà tí wọ́n ṣe àwọn aburú wọn nìtàn wọn pariwo pé Ọlọ́run foríjìn àwọn wà á mọ̀nú nígbà wọn tọrọ àforíjìn tán wọn wá dúró déédéé lérí ìmánì wọn yanjú bó ti yẹ kó yanjú ẹ̀sìn yanjú bó ti yẹ yanjú inna rabbaka mímbàdìhà laghafurur rahim lẹ́yìn àforíjìn tí wọ́n tọrọ Ọlọ́run lóhun ó foríjìn wọn òun ó sì tún kẹ́ wọn kálukú obi wọn bá kò sí kọ́ lọ sí tawba ẹlẹ́ṣẹ̀ ombidia ẹlẹ́bọ ẹlọ sí tawba naam. ولما سكت عن موسى الغضب أخذ الألواح. ìgbà tí Musa dọ́dọ̀ fèrè náà tọ́ba ti ń sin ògèdè ń gbé ó bínú àbí òbínú wàhálà tó mú lọ́wọ́ kí ló ṣe ọ̀nà sọnù walamma sakata an Musa al-ghadabu ńgbà tí bínú wálẹ̀ lára Musa tó bínú tán tí bínú wálẹ̀ tójú wálẹ̀ tọrọ àfẹ́jì tán akhadal alwaha wàhálà tí mo lọ gbàdá ìwọ̀n wa káàkiri ọ̀padà wá rí wàhálà wọn Ọlọ́run wa ń pinnu wàhálà tó mú dání yẹn tọ́padà lọ́wọ́ mọ́ ń gbò bínú tán yẹn wa fi nusakhatiha nínú ta kọ síbẹ̀ fún wa pé kọ́pì tí yín retẹ́ máa lo hudan ìmọ̀nà wà ń bẹ̀ fọmọ Israẹli. wa rahmatul lilladhina hum li rabbihim yarhabun. gbogbo ẹni bá wá bẹ̀rù Ọlọ́run àánú tún wà ń bẹ̀ fún bẹ́ẹ̀ bá ní mọ̀nà tọ́ba sì bẹ̀rù Ọlọ́run àánú Ọlọ́run máa bá a ní bẹ́ẹ̀ bá ní mọ̀nà tọ́ba bẹ̀rù Ọlọ́run àánú Ọlọ́run nínú tírà yẹn ìmọ̀nà wà ń bẹ̀ àánú sì wà ń bẹ̀ fáwọn tọ́ba bẹ̀rù ìmí Ọlọ́run naam. واختار موسى قومه 70 رجلا لميقاتنا. àwọn ìjọ Musa wá ní tọ́ Musa ìwọlọ́lọ́lọ́dé ló mú wà láwa sáwa náà lè dọ̀hún sáà lè dọ̀hún
Musa ní wọ́n ní a fún yín ní mọ̀nà ni àti fún yín tírà yín tọ́kẹ̀ yín ni kẹ́ gba tírà yìí kẹ́ mọ́ sìn wọ́n lè tó ọ wà àwa yìí sá gọ̀ tẹ́nìkan ọmọ kó gọ̀ọ̀gọ̀ níjọ wọn gbà wọn lọ́wọ́ fìrí wọn rántí eléyìí o ọmọ èèyàn láyé tára bá ti dẹ ìgbéraga máa bá ní ẹlòmíì tí lówó kiri sí ìrun wákàtí márùn ní bọ́ ẹjọ́ wọ́ dọ́wọ́ rẹ̀ yọ ma ṣe fàájì ni ọmọ Ísírẹ́lì bọ́ lọ́wọ́ fìrí wọn bọ́ lọ́wọ́ yà ńgbà wọn dókè tán ní tí wọn kọ́ fi dúpẹ́ fọlọ́ ní pé wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ̀ bọ́ Haruna tí wọ́n fi sílé wọ́n lù wọ́n bàjẹ́ wọ́n fẹ́ pa kí Musa tó dé Musa wá dé wá bínú sí wọn wọ́n ní kọ́ lọ́wọ́ fi rí yàn wọn àwọn òsè mọ́ Musa ń tọ̀ sẹ́yẹsẹ́ bọ́ mọ́ ẹ̀sìn tẹ́ máa sìn lámúdé fún yín tíra rè wọ́n ní àbá ńkọ́ negotiation wà ń bẹ̀ alájọsọ Musa ní kílẹ̀ tún fẹ́ wọ́n ní sọ́rí bí o ti gba tíra yìí àwa náà fẹ́ débẹ̀ ọ̀nà tí wọ́n gbà fún ọ àwa náà fẹ́ rí ọba tó fún ọ gan á rí ebi bí kan lọ́lọ́ lóde sẹ́yìn ẹ̀dẹ́bẹ̀ ni olókè torí sẹ́yìn náà ni wọ́n ní wọ́n ń sọ́lọ́hún ká tẹ̀lé ọlọ́kájọ lọ mọ̀ ká confam bọ́ọ̀lù ọjí kọ́ wá ń bì kan ni bọ́ọ̀lù ń fún rẹ̀ ló fún ọ ní àwa náà fẹ́ ṣe kí ni àwọn ọ̀làsìn lọ́hún o àmọ́ afẹ́ confam sẹ́yìn pọ́n Ísírẹ́lì burú àbí wọ́n burú Musa wa ni kí lẹ́ ń béèrè yìí ìtẹ́ béèrè yìí gẹ̀mí gẹ́ béèrè ẹ̀ ó yíwọ́ Musa wa sọ fọlọ́ nǹkan tọ́ tí wọ́n béèrè rẹ̀ wọn làwọn fẹ́ wá tó kẹ́ sórí sẹ́ni àwọn fẹ́ ayọjú sí ọ àwọn sì fẹ́ kọ̀nfàmù tíra tó fún mi ṣé wọ́n ló fún mi àbí wọ́n kọ́ ọlọ́ọ̀ni ṣe ti afẹ́ nu jẹ́ wọ́n máa bọ̀ tí wọ́n bá wá gbogbo wọn kẹ́kọ̀ọ́ wa ẹ̀sà 70 láàrin wọn tó bá yẹn jú tẹ́rì wọn pé tí wọ́n ní làákà tí wọ́n lẹ́kọ̀ọ́ tí wọ́n ní wà ẹ̀sà 70 kọ́ wa Musa wa sa 70 tó yẹn jú láàrin wọn ọlọ́ọ̀ni sọ pé waqtara Musa qawmahu 70 rajulan limiqatina Musa sa 70 ẹ̀yin 70 yìí tẹ ẹ̀yin ẹjú yìí ẹ̀yin bẹ̀rù Ọlọ́run láàrin wọn ẹ̀yin lẹ́ tẹ̀lé mi lọ mi kọ́tù bí tí n ti ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ ẹ̀ tẹ̀lé mi lọ bẹ̀ àwọn 70 náà bá múra wọn ni wọn ṣe mọ́tótó wọn ṣe mọ́tótó wọn múra wọn wẹ̀ wọn ṣe gbogbo ẹ̀ wọn á kó wọn lọ mi kọ́tù Musa wa ni tọ ibi tẹ́ fẹ́ délé dé yìí kí lẹ fẹ́ wọn ní kó gun sọ fọlọ nǹkan yọjú sí wa ní kájọ sọ ṣebí bí wọn náà ti ń bá sọ̀rọ̀ làwọn náà dé yìí kọ́ bá wa náà sọ àti ẹ̀fẹ́ di kòrókòró ká mọ ẹni tí ń tiwa gbọ̀ngbọ̀n afẹ́ mọ̀ Musa ní tẹ́ béèrè yìí èmi náà béèrè irú ẹ̀ ò yíwọ́ wọ́n ní wọ́n ló yí lọ́wọ́ kò lè yí àwa lọ́wọ́ káwọ́ sì tó gbà á bọ́ lọ́n sọ kòrókòró náà á nàgọ́sẹ̀tì pẹ̀lú Ọlọ́run nàgọ́sẹ̀tì pẹ̀lú Ọlọ́run ọ̀rọ̀ ń bẹnu lọ́tọ̀lẹ̀ bákàrà sọ́nà tí a yà wọn tí wọ́n láwọn fẹ́ rí Ọlọ́run lan nu'mina laka hatta nara Allaha jahratan fakasatuhum as-sa'iqa wa antum tanzurun ayaka wa idh qultum ya Musa lan nu'mina laka hatta nara Allaha jahratan ìgbà tẹ́ sọ fún Musa yan Israẹli pé lan nu'mina laka gbogbo wàhálà tó mú wá ya àgbà ọkàn kó wàhálà dín ní àwa kọ́ ń bá sọ̀rọ̀ hatta nara Allaha jahratan afẹ́rí Ọlọ́run ní kòrókòró tí ó dúró báyìí táwọn ní ó ṣe kí ni jahara tá ń gbangba gidi táàrọ̀ lọ́hùn táàjọ sọ tá gbọ́ra wáyé. ìparí ayé àwọn ni waqtara Musa qawmahu 70 rajulan nígbà wọn lọ́n fẹ́ rí Ọlọ́run ní kòrókòrò Ọlọ́run wa ni Musa sa 70 láàrin wọn tẹ́lẹ̀ wọn bá pé kí wọ́n sì mọ́tò tó kí wọ́n máa bọ̀ waqtara Musa qawmahu 70 rajulan limiqatina Musa wá sa 70 ọkùnrin pé kí wọ́n wá pàdé Ọlọ́run ní mi kọ́tù Ọlọ́run
nígbà wọn wá dọ̀hún Musa wá ní tọ̀ Ọlọ́run wọn dé o wọ́n ní máa sọ fún kó yọjú sí wa Musa ní tọ̀ Ọlọ́run wọ́n ní ó yọjú tó ṣe Musa ń jẹ́ òní alamma tajalla rabbuhu lil jabali ja'alahu dakka wa kharra Musa sa'iqa nígbà tí malẹ̀ bò wọ́n fa akhadhathum ar-rajfa wọ́n wá ṣubú lulẹ̀ wọ́n gbé sẹ́rí rọ́jífà yẹn bí kí wọ́n gbé ẹja tó tutù kí wọ́n yọ lódò kí wọ́n wá fi sínú yìnyín tó bá wá lò bí oṣù méjì nínú yìnyín bó ni ó ti rí nǹkan kan wà lára ẹ̀ mọ́ rọ́jífà nìyẹn nítòsí wọn gangan nù nígbà tí malẹ̀ yíyọ sí wọn fa akhadhathum ar-rajfa gbogbo wọn gbẹ hánà wọn dákú lọ gbọnagẹdẹ wọn wá gbẹ bí ẹja gbígbẹ lọ qala Musa nìkan ní kò sí Musa wà ní tọ́ àwọn 70 ló kú dalẹ̀ kí ni wàá wí fáwọn tí mo kó yàn kó láàrin wọn ní qala Musa bá fèsì pé Rabbi ìwọ Ọlọ́run لو شئت أهلكتهم من قبل وإياي. ọba nǹkan fẹ́ pamọ́ tẹ̀tẹ̀lẹ̀ ní ọba ti pamọ́ tó débi kọ́dà kó o pè mí náà mọ́ wọn gan bá dáa kí ni màá wí tí n bá délé àwọn yẹn yí yàyàkuyà jù báyìí lọ wọn ni Musa kó wọn lọ bìkan lọ léṣe kí ni ọlọ́pàá wọn dà sọ́hún Ọlọ́run ọba nǹkan fẹ́ pa wọn ni ọba ti pa wọn láti lé kí kálukú ó rí pé wọ́n kú ni o kọ́dà kó o pè mí náà mọ́ wọn àbá tẹ́ mi lọ́rùn àmọ́ kí wọ́n á lọ lékin ní wọ́n ti kú sọ̀hún o kò ní rọrùn náà. أتهلكنا بما فعل السفهاء منا. ìwọ Ọlọ́run èmi mọ̀ pé mùgọ̀ làwọn ọmọ Ísírẹ́lì yìí ṣé n tí wọ́n fọ́ mùgọ̀ dálẹ̀ sọ̀wọ́ àfi bá mi wí ni òmùgọ̀ ní kí wọ́n máa pa àwọn òrì ọ̀ ìwọ òmùgọ̀ ni ìwọ òmùgọ̀ ní kí wọ́n máa pa àwọn fẹ́ negotiate pẹ̀lú rẹ̀ Ọlọ́run ìwọ òmùgọ̀ ni ìwọ òmùgọ̀ ní kí wọ́n máa pa àwọn fẹ́ rí ọkọ̀rọ̀kọ̀rọ̀ ìwọ òmùgọ̀ ni tí wọ́n bá tẹ̀ wá sọ òmùgọ̀ náà sọ̀wọ́ àtòrí ẹ̀ pa wárun torí ẹ̀ ni kí ni mo fẹ́ wí tí n bá délé in hiya n tó ṣẹlẹ̀ sí mi lónìí yìí illa fitnatuka àmì wòrí Ọlọ́run ni o mo kó 70 wá wọ́n gbé kalẹ̀ bí ẹja ọba ti pa wọ́n láti lé kì bá dà èmi náà mọ̀ pé tí wọ́n sì ọ̀dá ń tòótọ́ yìnyín lọ́dà òmùgọ̀ ni wọ́n ṣùgbọ́n mọ́ àwọn òmùgọ̀ àárín wọn má fi tàwọn òmùgọ̀ báwa tí tó kù wí nǹkan dàrú Ọlọ́run àdánwò lélẹ́yìí o tó fi dán mi wò tó dé lò bí ha tí wọn ọba fi lè jí mọ́ ẹni tí ó sọnù láàrin àwọn tó kù lé o tí wọn ò ní Musa fẹ́ máa pa wá ni yóò tún táwọn míì lọ́bẹ̀ láìpẹ́ bí ó ti máa lọ pa wá tó kẹ́ túrìsì náà nù ni tó dé lò bí ha man tasha ẹni ọba wọ Ọlọ́run lọ́wọ́ fàmì wò í sọnù wọ́tá dì bí ha tí n bá sì délé tí mo sọ fún wa pé àwọn kan ti kú sọ̀hún àwọn kò ní ìtì wọn wá wọn rí àwa ti gbà báwọn kò ti ní Musa ń lọ pa wọn ní díẹ̀ ni àwọn tó wọ́n sọ pé ní tí wọ́n wá wọn rí àwọn yóò ń gba ti Musa nù wọ́tá dì bí ha man tasha àwọn tí wọ́n ní Musa fẹ́ máa pa wá lọ́kọ̀ọ̀kan ti pa wọn 70 yóò tún pa mí o àwọn tó dì lù bí ha man tasha ntọ́sẹ̀lẹ̀ yìí báwọn eléyìí ọba fi lè tají ẹni tí ó sọnù láàrin àwọn tó kún lé o ẹni tí ó sì mọ̀nà ọmọ láàrin àwọn tó kún lé àwọn kan gbà àwọn kan ò sì ní gbà náà. Anta waliyuna faghfir lana warhamna. Anta waliyuna ìwọ Ọlọ́run alábàájíròrò wa ló jẹ́ ìwọ náà ní ìbájíròrò tó bá yíwọ́ kò sẹ́ni tí ìròjọ́ fún lẹ́yìn ìwọ Ọlọ́run faghfir lana èmi àtàwọn tó sùn kalẹ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí fẹ́ríjì gbogbo wa o warhamna sisanu wa anta khairul wọlọba tó sàfẹ́ríjì Ọlọ́run padà táwọn jí o Ọlọ́run ni wọ́n tají padà wọ́n wá tají ẹ̀jẹ̀ àtọ́mí padà sára wọ́n jí pépé padà Musa wa ní bóò ni sẹ́ẹ̀tún wò wọ́n làwọn òwò mọ́ ọmọ Israẹli sì burú nígbà wọn tún délé wọn tún bí nǹkan mi o àwọn ọgbà báwọn Israẹli ọgbà báwọn wọn délé wọn tún bí nǹkan mi
ọlọ́run padà táwọn jí lọ́wọ́ ká Suratul Baqara àtànàrà láàjá ara tán fáwọn àkàtà tí wọ́n sọ ìkọ́tù wọn tó tẹ́ ń dúró. ثم بعثناكم من بعد موتكم. ọlọ́run lẹ́yìn ìgbà tá a pa wọ́n tán ba'athnakum min ba'di mawtikum agbẹ́yìn dìde lẹ́yìn ìgbà tá a pa yín sí mi kọ́tù àtúgbẹ́yìn dìde padà. لعلكم تشكرون. bóyá ẹ tiẹ̀ mọ iye ọlọ́run ẹ fọpẹ́ fọlọ́run ẹ máa sin lọ́run bó ti yẹ ẹ sìn. وظللنا عليكم الغمام وأنزلنا عليهم المن والسلوى. ńgbà tó yá aṣọ gàmáàmù kalẹ̀ fún wọn ẹ̀sùjò òjò ń rọ̀ sí wọn dáadáa ayé ṣe gbẹdẹmukẹ fún wọn wa anzalna alayhimul manna wassalwa nígbà wá yá ó ti sáyà kàbí so ti sáyà kàní alaykumul manna wassalwa nígbà wá yá wọn yìí sáyà yẹn wọn tún yẹn sábà sáyà kàní tọrọ Ọlọ́run ní àwàdà òdebẹ ọ̀rọ̀ Ọlọ́run ní ẹ bá ti ṣe ká yín tún sí ni ẹ má ti tún sí wọn náà gbà lójú ẹsẹ̀ èyí ṣe fàárí sáyà Ọlọ́run ọ̀rọ̀ pín yẹn wà káyà ẹni bá gbọ́ tí ò tún ṣe wọ́n jọ pín ẹsẹ̀ ni torí ẹ̀ gín máa ń bá sí nǹkan kan yẹn ṣe fatiwu fún bí irun gan ká tó pé bí wáàsí irun ju wáàsí lọ. wa anzalna alaykumul manna wassalwa wíwẹ̀ wá padà délé ajẹ́kárò tù yín àwa ń sọ oúnjẹ fún yín láti sánmà oúnjẹ àkọ́kọ́ ni mannu ẹ̀kejì ni salwa mannu dà gẹ́gẹ́ bí ẹran ẹyẹ salwa dà gẹ́gẹ́ bí tíì ọlọ́run wa lọ́mọ Israẹli ẹ má ṣiṣẹ́ ma a máa sọ́njẹ láti sánmà ẹ sá máa sinmi nàbà wa jí làárọ̀ oúnjẹ ó sọ̀kalẹ̀ wọ́n jẹun yóò máa lọ sánmà lọ́sàn-án wọ́n jẹun oúnjẹ ó máa lọ sánmà lálẹ́ wọ́n jẹun oúnjẹ ó máa lọ sánmà wọ́n wá ń jẹun ọ̀fẹ́ wọ́n mọ mi ọ̀fẹ́ látàrí jẹ́ náà lóúnjẹ tí wọ́n wá fún wọn o náà máa ká lọ. كلوا من طيبات ما رزقناكم. ọlọ́run lẹ́yìn ọmọ Israẹli ẹ máa jẹ lọ àwa la ṣe fún yín ẹ máa jẹ lọ. وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون. ọlọ́run ní bá ti bọ́ wọn tó yìí tara ṣe gbẹdẹmukẹ fún wọn tí ń jẹun ọ̀fẹ́ láti sánmọ̀ oúnjẹ àlùjánnà síbẹ̀ bẹ́ẹ̀ wọ́n tó ṣàbòsí fúnra wọn káyà tó tẹ̀lé. وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لهم خطاياهم وسنزيد المحسنين. wọ́n tún wá sáyìn múri pẹ̀lú ọlọ́run wá ní tọ̀ ẹ̀yàn ọmọ Ísírẹ́lì ó dé wọ̀ lọ́lọ́ káríyàtà ẹ máa wọ ìlú gbèríko tó wà ń bẹ ẹgbà bẹ lọ tẹ́ẹ̀bà wá wọ bẹ wàkúlù hitotun àbí ẹ máa sọ pé hitọ kí ni ìtumọ̀ hitọ èdè Hébérù ni ìtumọ̀ ẹ̀ ni pé hitlana àtọ̀yàna báwa pa àṣìṣe wa rẹ nínú lógàmí hutọ̀lana àtọ̀yàna níbomi hitlana àtọ̀yàna báwa pa àṣìṣe wa rẹ kẹ lọ ṣe tawba tọrọ ẹ̀ṣẹ̀ yìí ti pọ̀ jù ẹ̀sìn ògèdè ń gbé ẹlẹ́fẹ́ lọ́wọ́ ẹ̀dá kó wọ́n jí yín wọ́n fún yín lóúnjẹ láti sámà ẹni ọ̀tẹ́ yín lọ́rùn mẹ́fẹ́ máa ṣiṣẹ́ oúnjẹ ní gbogbo rẹ tọ́lọ̀ ń ṣe fún yín pátá lẹ́fi àìmúre dípò rẹ ọlọ́nitọ̀ ẹ gbàgbá wí ìbáwí tẹ́ wàá ṣe ni pé ẹ lọ́nu abúlé tọ́wà ń bẹ̀rù tẹ́ bá fẹ́ wọ bí máa pẹ́ hitotun ìtumọ̀ ẹni pé ọlọ́run pàṣẹ wa rẹ fún wa ọlọ́run ní àgbẹ̀fẹ́rẹ́ lakum khatayakum bẹ́ẹ̀ bá ti lè ṣe ní tí mo ní ẹ ṣeun gbogbo àṣẹ tẹ́ bá ṣe èmi ọlọ́run ó parẹ́ fún yín wa sanazidul muhsinin àwọn tó bá wá jẹ́ yẹn lé láàrin yín àlékún orí yín tó ṣe fún wọn káyà wọn síwájú. فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم. àwọn ẹ̀hàn àárín wọn àwọn alábòsí àárín wọn ọ̀rọ̀ tọ́lọ̀ ni wọ́n máa wí ọ̀tọ̀ wọ́n wá ń wí nǹkan mi ọlọ́run ní kí wọ́n sọ pé hitotun ìtumọ̀ ẹ̀ ni pé báwa pàṣẹ ìwà rẹ o wọ́n wá ń pè hintotun ọmọ ọkà tí wọ́n máa kí wọ́n bọ́ lọ́hùn sí wọn wọ́n ń pè hintotun fi sharatin ní ẹ̀wọ̀n ìjọba ọmọ ọkà tí ń bẹ́nu àkókò rẹ̀ ọmọ ọkà tí àwọn tó wọ́n jù pé hitotun àwọn ènìyàn ní fi sharatin wọ́n wá ń jó lọ. wọ́n á fi Musa sí èyí àtọ́lọ́hún ọlọ́run bí fọwọ́ dala lèdí kí ní kakaw lan gayra lèdí kí la làwọn ọ̀rọ̀ tá ni wọ́n máa sọ ọ̀tọ̀ ní tí wọ́n sọ ọ̀tọ̀ náà.
فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون. Ọlọ́run wá ní kí òjò ìyà sánmà kó rọ̀ pa àwọn alábòsí àárín wọn torí pé jàǹdùkú ni wọ́n wá rọ̀jò ìyà fún wọn láti sánmà náà. وإذ استسقى موسى لقومه. nígbà táwọn alábòsí ń parẹ́ tán tí wọ́n fi àjẹ́ wọn sáwọn àwọn parẹ́ ó tún wá kà wọ́n tó kù. فقلنا اضرب بعصاك الحجر. ọwọ́ àdìjọ́ kan ìyẹn wa mú àwọn tí wọ́n tó pèlè yẹn tó kù náà nù ó ìyẹn wa mú jọ kan wá nítọ̀ Musa àwọn tí ń ṣe lọ́nà láti jọ yìí sọmọ káwá gba Musa làmọ́ pé gba kò sómi ń lùbò lọ́wọ́ sí i àwa ò jiyàn kọ́ lọ́wọ́ sí o àmọ́ sọ fún kó mú mi wá kíákíá sí abẹ́ mú mi sọ fún wa nídìí omi sọ wọn pa ti ń sin láti jó ní àwa ò sì sínú àwọn alábò èèyàn gidi làwa o àwọn èèyàn gidi náà nù o sọ fún wa nídìí omi kó ṣètò omi fún wa sísìn ọlọ́ọ̀ni sí ti afẹ́ nù Musa edere bí asọ́kà alhajara ọ̀pá rẹ̀ fi na òkúta wọn fanfajarat minhu ithnata asharata ayna nígbà tí Musa mú ọ̀pá tó fi na òkúta ìṣẹ̀lẹ̀ ẹ̀rú 12 lọ́sẹ̀ yọ̀ ń bẹ̀ ọlọ́run wá ní kíni. قد علم كل أناس مشربهم. sẹ́ẹ̀rì bí bọ́mọ Ísírẹ́lì ti rí òun náà bí wọ́n ti bá Musa rẹ̀ òun náà fún àbára wọn náà rẹ̀ o ọmọ Yakubu ni wọn 12 ni wọn àwọn méjèèjì la wá dára wọn mọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọn yìí bára wọn sí wọn mọ̀ pọ̀ ọmọ kìnínní ni ọmọ kìnínní ni wọn yìí míìsì mọ́ra wọn tí wọn bá fẹ́ jẹun ńgbà tó ń jẹ sọ̀kalẹ̀ ọba kan ní ajọ́ ń jẹun wọn nínú ọ̀dọ̀ ẹni kejì tọ́mọ ẹ̀gbọ́n bá ń jẹun àbúrò ní débẹ̀ yọ làwọn ọmọ ẹ̀gbọ́n lọ labọ́ òun ò ní jẹ mbẹ́ sáwọn tí wọn ń ṣe báwọn láàrin ara wọn bóun ó sì pẹ̀lú ọmọ aráyé ọlọ́run wá fẹ́ tẹ́ wọn lọ́rùn pé síbí 12 ni yìí sì jẹun papọ̀ yìí mú mi papọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀rú 12 ní kọ́sẹ́ ọmọ bàbá kọ̀ọ̀kan wá mú mi nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀rú tiwọn kọ́dí àlímà kullu unasin mashrabahum kálukú wọn mọ ibi tí ó ti mú mi tiẹ̀ táwọn yòókù rẹ̀ ti mú mi wọn á lọ mú mi bẹ́ẹ̀. kulu washrabu min rizqillah. ọlọ́run ló mi mọ́ tó fún yín o ẹ jẹ́ kẹ́ ẹ mú mi á sì kémi ọlọ́run. wala ta'thaw fil ardi mufsidin. ṣùgbọ́n ẹ má dalẹ̀ rú mọ́ ẹ má sì bàjẹ́ lé ilẹ̀ mọ́ nísọ wájú. wa idh qultum ya Musa lan nasbira ala ta'amin wahid. àwa ni Musa àmàpọ̀ mi ti sẹ́ a sì ń mú oúnjẹ sì ń wá a sì ń jẹun tọ́ oúnjẹ kan ti wá jẹ́ oúnjẹ kan ṣoṣo ọ̀dá àwa ò lè ṣe sùúrù lórí oúnjẹ kan mọ́ sẹ́ẹ̀rí pé wọ́n burú àbí wọ́n burú bí wọ́n ti burú dì sìn náà nù ẹ̀yin tẹ́ bá ń travel nígbà mo dé London àdúgbò tí wọ́n ń gbé ń bẹ̀ ní kèé bá wọn gbé bẹ̀ dì sìn náà ni o bẹ́ẹ̀ bá ti dá àdúgbò wọn wọ́n yàtọ̀ sí gbogbo ara London bẹ́ẹ̀ bá ti wọ àdúgbò wọn lẹ́tì máa rí wọn ìmúra wọn yàtọ̀ obìnrin wọn yàtọ̀ ọkùnrin wọn yàtọ̀ fìlà tí wọ́n ń dé yàtọ̀ kóòtù wọn yàtọ̀ pàtẹ́sẹ̀ wọn yàtọ̀ wọn bára London gan sí àdúgbò wọn àwọn nìkan ẹni tí wọ́n ń ta oró bẹ́ẹ̀ ara wọn ni ẹni tí ń ta sọ́mbì ara wọn ni kẹ́ẹ̀ tó pàdé wọn nu bọ́ọ̀sì ìlú yọ̀pẹ̀ díẹ̀ tọ́bàjọ́ kó nu bọ́ọ̀sì wọn níbẹ̀ nìkan sọ̀rọ̀ bí wọ́n ti ní láti jọ ọ̀nà wọn sí kíní lamẹ́ríkà náà wọ́n láàyè lọ́tọ̀ tí wọ́n ń gbé gbogbo àwọn ìbò náà dá wọn mọ̀ pé wọ́n yàtọ̀ gbogbo àwọn aráàlú náà ń fi wọ́n sí wọ́n sì ń kẹ́ wọn sáyé wọn wọ́n sọ fọlọ́ pé lan nasbira ala ta'amin wahid àwa ò lè ṣe sùúrù sédìí oúnjẹ kan o káwá jókòó oúnjẹ kan máa sọ̀kalẹ̀ nọ́nọ́nọ́nọ́nọ́ ó dé wọ́n lànà rabbaka. fad'u lana rabbaka Musa yukhrij lana. ọ̀ya sọ fọlọ́hún rẹ sọ fún wọn sọ fún yukhrij lana mimma tunbitul ard. ká jókòó báyìí yà ṣe máa afẹ́ máa jẹ nínú tí n bá ń wá la síbi tó kéde ń wá afẹ́ jẹ tilẹ̀ náà tilẹ̀ ló kó tá a fẹ́ jẹ báyìí min bakili ha afẹ́ jẹ àlùbọ́sà lẹ̀ afẹ́ jẹ iṣu lẹ̀ afẹ́ jẹ afẹ́ jẹ wàánu lẹ̀ afẹ́ jẹ adasi nu lẹ̀ afẹ́ jẹ àlùbọ́sà nu lẹ̀. Musa ní èyí èèyàn wọ̀nyí kí ni ń ṣe yín
atastabdiluna alladhi huwa adna billadhi huwa khayr. Ọlọ́run fún yín ní rọrùn ẹ sì ń wá wàhálà káàkiri ẹ ṣiṣẹ́ ń jẹ mu ẹ wá lẹ́sà fẹ́ kò sí wàhálà tí wọ́n bá dá wàhálà lẹ́wọ̀n lẹ́nu wàhálà lẹ́nu àbámọ̀ jẹun dì sí àwọn náà kí wàhálà bọ̀ wá lọ́rùn ntọ́ ta ju ẹ sì fẹ́ pààrọ̀ ẹ̀ pẹ̀lú tí ò ní túmọ̀ náà ihbitu tọ́ misran ọ̀dà ẹ wá kó masari fa inna lakum ma sa'altum. gbogbo ntẹ béèrè pẹfẹ máa jẹ adasu basọlù fúnmi awọ adasu ẹ nbẹ nbí tẹni lọ ẹ lọ wọn máa lọ dàkọ ilẹ̀ tí wọn lọ yọ̀nà ilẹ̀ Israẹli ilẹ̀ Falastini ẹni wọn lọ jọ náà naam. wa duribat alayhimu dhillatu wal ọlọ́ni fún ìtẹ́ ẹsẹ̀ yìí èmi ọlọ́run ó da ìyẹpẹrẹ bò yín tẹ́ dìyẹn yẹ̀yẹ́ mo pọ́n yín lé ẹsẹ̀ sọ̀rọ̀ yín dìyẹn yẹ̀yẹ́ dhilla wal maskana ìyẹpẹrẹ àtàwárí àfàtó yóò máa bá yín látòní lọ. wa ba'u bi ghadabin min Allah. bí wọ́n ti kọ lẹ́tà sí ìbínú ọlọ́run pé ọlọ́run á ní ìdìbínú rẹ o. naam. dhalika bi annahum kanu yakfuruna bi ayati Allah. ìwà táwọn máa wù ní pé kò sóore tọ́lọ́run ó ṣe fún wa àìmọ̀ọ́rẹ́ wọn èdè. wa yaqtuluna an-nabiyyina bighayri al-haqq. kọ̀dẹ̀sá nẹ́bì kan tí wọ́n rán sí wọn wọ́n fẹ́ sáré àti pa ni. dhalika bima asaw wa kanu ya'tadun. bí wọ́n ti sẹ́lọ̀nù báwọn ti kọjá àlànà ni. kántọ́kàn. innal ladhina amanu wal ladhina hadu wan nasara was-sabiin man amana billahi wal yawmil akhir wa 'amila salihan falahum ajruhum 'inda rabbihim wa la khawfun 'alayhim wa la hum yahzanun. káyà tọ́kàn. وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون. kántọ́kàn. ثم توليتم من بعد ذلك. ọlọ́run nígbà tẹ wá tó kí túrì sí ná káyà tó wájú. ولقد علمتم الذين اعتدوا منكم. káyà tọ́kàn bó tó kàyí tọ́kàn. وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور. ńgbà tẹ wá bá mi lókè túrì sí ná tẹ̀sí wá gbàdéhùn tí Musa kò yín wá tẹ̀lé wá gbàdéhùn náà. خذوا ما آتيناكم. ẹ dákú ají ẹ lọlé àwa ní tírà tí Musa mú wá ẹ lọ mójútó kẹ́ ẹ máa fi sin lọ́hùn. واذكروا ما فيه ní ti ń bẹ́ẹ̀ nu tírà òun náà ni ẹ máa lọ lò لعلكم تتقون. torí kẹ́ ẹ lè bá bẹ̀rù Ọlọ́run ká ṣe fún yín. ثم توليتم من بعد ذلك. ẹ wo ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lórí òkè wọn tójú wọn rí tiẹ̀ jí padà sọ́yẹ kí wọ́n yà nígbà wọn délé tán nígbà wọn délé wọn tún yà yàkúyà wọn tún yíyà pa àwọn òsèmá kí Musa ṣe kò sọ fún wọn kó lọ sọ fún wọn àwọn òsèmá kò sọ fún wọn lọ sọ fún Ọlọ́run rẹ pàṣẹ mọ́ ọlọ́sẹ̀ mọ́ta wà lẹ́yìn tó mi bá di dáadé kan ẹ tún yẹ hàn náà ń gbé délé tán. فلولا فضل الله عليكم ورحمته. bí ibà ṣe pọ́lọ̀ nífẹ̀ẹ́ yín ó sì fẹ́ràn yín àánú rẹ̀ sì wà lérí yín. لكنتم من الخاسرين. ọmọ aráyé ọba ti gbàgbé yín a sì gbàgbé wọn ti sìn Ọlọ́run fẹ́ràn wọn púpọ̀ ya bani Israila udhkuru ni'mati allati an'amtu alaykum wa anni faddaltukum Ọlọ́run lọ́mọ Israẹli ìdẹ̀ra mi pọ̀ lérí yín mo fún yín lọ́lá lórí gbogbo ayé síbẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n ń bẹ láyé dì sìn wọ́n ń ṣe tó wọn láyé dì sìn wọ́n ń sayé bó ti wù wọ́n dì sìn káyà tọ́ka lẹ́yìn rẹ̀. ولقد علمتم الذين اعتدوا منكم في السبت. àwọn ọmọ Israẹli dára lérí ilẹ̀ ń bọ̀ ya Ọlọ́run bá tán ní tọ́ njọ ẹ má pẹ̀jọ́ ọmọ níjọ́ sátidé. فقلنا لهم كونوا قردة خاسئين. Ọlọ́run bá dé sátidé ẹ má pẹ̀jọ́ ọmọ wọn làwọn ti gbọ́ àwọn ní pẹ̀jọ́ ọmọ ṣé ń tọ́lọ̀ ń fẹ́ nu àwọn nípa mọ́ tọ́ba wa dijọ́ jimá wọn lọ da ìwọ̀ sódò ṣé ẹ mọ̀ pẹ́jà tó tẹ ìwọ̀ bá pẹ́ nu omi ẹja tí ó pọ̀ ju kan kó sátidé gan lọ wọn à lọ kó njọ Sunday wọn ò ní ṣe báwọn òdodo lánàá àbí kí n wàhálà rẹ Musa Ọlọ́run ní amọ̀dodo sátidé jimá la lọ a sì lọ Sunday kí n ti sẹ́yìn àdọ́hùn sátidé aburú tẹ wá ṣe pẹ̀lú àìdọ́hùn sí òjò yìí tẹ̀ ń ṣe tẹ bá dọ̀hùn gan lọ
nígbà táwọn kan ṣe ọlọ́run ní ẹ̀yin lè yẹran kó lẹ́yìn kó nù kẹrẹ́ dàtà ní káàsì yìí ẹ̀ dọ̀bọ̀ wọ́n dọ̀bọ̀ wọ́n wọ́ káàkiri ọlọ́run padà pa wọ́n rẹ̀ àwọn ọ̀bọ ń sí lérí rẹ̀ mọ́ ọ̀bọ tọ́lọ́ ń dá fún rẹ̀ tí ń jọ̀bọ̀ nìkan ló kù kì í sàwọn ọmọ Ísírẹ́lì náà. فجعلناها نكالا لما بين يديها. ọlọ́ni tó jẹ́ ń ṣe yìí nígbà tá a ṣe ju wọn pọ̀ mo wá sí tí mo ṣe wọn kó lè jẹ́ kìlọ̀ fáwọn atọ́sẹ́kù lérí ilẹ̀ nù wọn kí wọ́n mọ̀ pé mo lè sàwọn bó ti wù mí o. وما خلفها. àwọn tí ó wà lẹ́yìn wọn kó lè jẹ́ kìlọ̀ fún wọn pé tọ́ àwọn kan lọ́n ti fi dára yìí ó lè fà wọn náà sí kí ni wọ́n mọ̀ ìdọ̀tán kó sì jẹ́ wá sí fáwọn tí ó bẹ̀rù Ọlọ́run kí ló tó kó tọ́lọ́ sọ bí ọ̀rọ̀ wọn. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة. sẹ́yìn kó àwọn Ísírẹ́lì wọ́n hàn mọ́ àbí wọ́n hàn mọ́ ìṣẹ̀lẹ̀ kan tó lé léyìí náà nígbà Ọlọ́run pa àwọn tí ó parẹ́ tán tí wọ́n tó ń sẹ̀mí tán lọ́ba dijọ́ kan wọ́n bá lọ lè pa ẹnìkan mọ́ nínú àwọn olówó Ísírẹ́lì wọn ò mọ àwọn tó pa wọ́n bá ní tọ̀ Musa nínú àwọn tọ̀ ó ní yàwó sani gbé ọdún onítọ̀ kò sí ní tó kù ju pé a ti ń sin lọ́hùn a sì gbà ṣùgbọ́n eléyìí ni ó mú wa yarí tà ní sin lọ́hùn mọ́ Musa ní kí lè mú yín yarí wọ́n ní wọ́n pa lágbájá olówó sí ni wá sọ fọlọ́hùn rẹ kọ́ wá sẹ́ni tọ́pa fún wa sẹ́ni pé wọ́n burú àbí wọ́n burú sọ fọlọ́hùn kọ́ rán sọ fún wa kọ́ jáde wá kó pẹ́ lágbájá ọmọ lágbájá lọ́pa tọ́ Musa lọ́lọ́ wọ́n tún dé o gílọ́ lọ́wọ́ wá wí. Inna Allaha ya'murukum an tadhbahu baqara. Ọlọ́run ní kálẹ̀ yìí ń lẹ́ bá wa ń wá ẹ lọ mú màlúù kan kẹ́ pa bákàrà tán màlúù kan ẹ sá wà màlúù kan ẹ ṣe kí ni ẹ pa bákàrà tán màlúù kan tẹ́ bá ti rí ẹ sá pa náà. Qalu atattakhidhuna huzwa. wọ́n ní Musa ó tún dé a ní ọsọ fọlọ nǹkan sọ ẹni tó pààyàn onímọ̀lú sọ ma fi á sí ẹ̀yẹ ni àwọ̀ yarí o Musa ní a'udhu billahi an akuna minal jahilin ọlọ́mọ jìnrìn ẹni tí ọlọ́mọ sinmi lẹ́ni tí ọmọ wà ìmọ̀ kan yìí máa fọlọ́ nkúrọ́ fún yín náà. Qalu ud'u lana rabbaka yubayyin lana ma hi. sọ fọlọ irú màlúù wo gan nífẹ̀ẹ́ ẹ gbọ́ wọn ni wọ́n mú màlúù kan kí wọ́n pa wọ́n ní kọ́lọ́ bí pẹ́rú màlúù. نعم. قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر sọ fún wa nígbà wá béèrè irú yìí tí ń fẹ́ yìí sọ fún wa pé màálù tẹ́mi Ọlọ́run fẹ́ kẹ́ ẹ pa la bikirun wala fardun kìí ṣe arúgbó kìí ṣe ọlọ́mọge màálù àwánú bayna dhalika kọ́ dàgbà jù kò kéré jù faf'alu ma tu'maruna Musa ni ẹ lọ sí ẹ má tó dá mi rẹ̀ mọ́ ẹ lọ sí o ẹ sá wá kan tó bá ti dàgbà jù tí ò kéré jù ẹ lọ pa ẹ mójú kó náà. wọ́n ní ọgbà bá ń kún bí tọ́lọ́hún rẹ bí. irú kọ́lọ̀ wo ni ó ní. sẹ́ni báwọn yẹn lọ́lọ́ fín àwọn asọ̀múdà wọn gbá Musa kàkí sọ́wọ́n sí lagbalagbalagbalagbalagbala sẹ́ni apá ànábì Ọlọ́run jìyà ó fẹ́ rí ọ̀nà Ọlọ́run ó fẹ́ wọn mọ̀nà wàhálà tó wọ̀ nínú ó fẹ́ rí ọ̀nà Ọlọ́run ó fẹ́ kan mọ̀nà kan wà lè Jánnà ní hàn lè mọ̀ tó báyìí sí tí a bá hàn wà náà lè mọ̀ gbọ́dọ̀ bá wà lójijì irú àwọn eléyìí náà làwọn eléyìí irú kan náà ni wọ́n ọpọlọ wọn bákan náà ni ìwà wọn bákan náà ni ẹni Ọlọ́run bá ti ń jí sí a máa hàn lè mọ̀ náà ni wọ́n ní sọ fún irú kọ́lọ̀ òní fẹ́ náà. qala innahu yaqulu innaha baqara. Musa ní tọ́ mo ti bí o mo ti lọ bí ó tún wá ní sọ fún yín pé màálù tóun tẹ́ ń béèrè yìí bákàrà tún abo ní ọ̀jẹ̀ sọ̀frà aláwọ̀ yẹ́lò ni fáàkì ọ̀nlá ọ̀nà àwọ̀ rẹ̀ ó ṣe yẹ́lò hànàhànà ó kúl tẹ̀sọ̀rọ̀ náà dìde ẹni tí bá ń wo báyìí yóò máa dùn máa pé á ṣe màálù rẹ̀. qalu ud'u lana rabbaka yubayyin lana ma hi. wọ́n ní tọ́ ọ̀ya tún padà lọ. tún lọ bí pé ń bọ́ lọ́wọ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ lọ bí. innal baqara tashabaha alayna. a ti wá màálù ká àti gbogbo ẹ̀ kàn wá dàrú sọ pé kọ́lọ́ wọn nà ká sí gbóhùn rè. wa inna insha Allah. àwọn ẹni Ọlọ́run àárín wọn ni wọ́n hùwà báyìí o àwọn ẹni Ọlọ́run àárín wọn torí pé wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn ní wà inna insha Allah kọ́lọ́ ń bá fẹ́ àpàdà rí màálù
inshallah wọn ló fi jú wọn pé ní Ọlọ́run ni wọn bó làwọn ẹ̀hàn náà ń wúrì ìgbà táwọn ẹni Ọlọ́run àrí wọn ní kọ́ lọ júwe fún wa wọ́n padà wọ àwọn òrì náà Musa nítọ̀ bó tún ti lọ́mọdé o sẹ́rí pé Musa àwọn tí a mọ̀ pé Musa lè bínú ṣé bínú lè léyìí ní tí ń bínú sí ń jò ní ẹbọ ni ẹbọ ló mú bínú kì í sọ àwọn tí a mọ̀ pé Musa lè bínú ọ̀rọ̀ kọ̀rọ̀ ni o ìwà àbùkù sílára nábì Ọlọ́run o ìwà àbùkù kankan sílára nábì Ọlọ́run kankan ní tó mú bínú ń jò ní kíni ẹbọ ni nígbà wọn ti káàkiri sí ń tì náà ní kò bínú wọn ń pè lọ yóò tún dé wọ́n tún ní lọ yóò lọ nítorí kẹfà báyìí ní sí kò sí bínú kálẹ̀ ń tó lè bínú ní tó bá ti jíṣẹ́ méjì kí ni ó dá sí rọ wọ́n sì èso ń bínú wọ́n á ní padà lọ béèrè pẹ̀lú màlúù wo ni Musa ní tọ́ mo tún ti lọ ọmọdé wọn ní sọ fún yín pé kí ni. màlúù yẹn kì í ṣe màlúù yẹpẹrẹ tí ń salẹ̀ jẹ káàkiri wọn ò sì kìí ṣe màálù tí wọn fi ń dáko tí ń fọkọ lómi kìí ṣe musallamatun ọ̀dàdúró ni kò papọ̀ mọ́ màálù tó kọ̀ dàrú mọ́ màálù yòókù. wọ́n ní nísìnyí lọ ẹ̀sẹ̀ àsòrodo ẹ̀sẹ̀ sòrodo lílé látẹ̀ olùdó kan lọ ẹ̀sẹ̀ ìdí ń sọ látara àwọn irọ́ ní pa lọ́dọ̀ wọn wọ́n á nàjí bil haqq ẹ̀sẹ̀ sọ dúdú báyìí ni. wọ́n wá màálù wọn kan arúgbó kan ló ní tọkọ rẹ̀ ti kú màálù kan tó fi kalẹ̀ fún náà nù tó fẹ́ jogún fọmọ rẹ̀ òun gbà pé màálù yẹn ọmọ wọn dàgbà yóò gba wọn fà lé ní gbógun bàbá rẹ̀ nù nígbà wọn ti bẹ̀rẹ̀ sí béèrè kí béèrè Ọlọ́run wa bó màálù ta màálù káná ti mú kan wọn ti pa ni ọ̀rọ̀ sí kí ni àmọ́ kan wọn abẹ́rẹ́ béèrè jakujaku Ọlọ́run wa rí pé ìbéèrè tẹ̀ ń béèrè yìí náà yọ̀ọ̀rẹ́ ẹlòmíì ní ẹjá báyà yìí ta màálù rẹ̀ kọ́ ọmọ tiẹ̀ náà lè dèèyàn màálù tí àwọn wá dè mọ́lẹ̀ tí ń fún lóúnjẹ létí òjé tó ń sọ màálù pé kọ́ má rìn lọ kọ́ má bá màálù yòókù rìn lọ torí kọ́ má tó ní lè dé bá ọmọ yẹn dẹ̀ kéré Ọlọ́run padà wá júwe màálù yẹn ìyá sì lóun ọ̀ta màálù ládùúgbò wàhálà yìí àwọn gbọ́dọ̀ ra màálù yìí ni o Ọlọ́run ọ̀ta àwọn ọ̀rà ni gbogbo yóò tó bá fẹ́ rà á bí a bá ní iye kan ó ní ha sẹ́ni bínú ni yóò tó fi kún ìyá fi wá gba owó tí wọ́n ń ra irú màálù 100 kan lérí màálù kan sẹ́mọ̀ kí wọ́n sì ń wá fi tó káàkiri wọ́n ní àwọn ò ní gbà àwọn rà bọ́lọ̀ tí wàá sọ mà yẹn dolówó nìyẹn wọ́n wá ra màálù gbé àwọn ra màálù tán ẹ̀yà káfa. وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا. ṣé bẹ́ẹ̀ yẹn lẹ́pa kí lẹ́pa ń jọ́nà tẹ́ ń wẹ́ni tọ́pa káàkiri. Wallahu mukhrijum ma kuntum taktubun. gbogbo bẹ́ẹ̀ ti ṣiṣẹ́ bí tẹ́ fi pààyàn Ọlọ́run wá fẹ́ mú jáde fún yín. فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا. àwa sọ fún wa pé tọ́ ẹ pa màálù ni ẹ wá mú díẹ̀ nu màálù ẹ fi na òkú àwọn kan lápá wọn mú àwọn kan ní tani àwọn kan lọ́kàn rẹ̀ ni wọ́n wá fi na òkú. كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى. òkú tó ti kú ń wá tají padà àwọn àbígbé ta lọ́pa àbúrò ẹ̀ lọ́pa ọmọ ìyá rẹ̀ lọ́pa òun ló káwọn ìyàwó tí wọ́n wá pa nítorí dúkìá ó sì ní lágbájá ọmọ ìyá mi àti lágbájá ni wọ́n wá pa mí torí dúkìá wọ́n sì fi pa mí nígbà wọn wá jíkù tán wọn ní tọ́ Musa ó nìyẹn ó ti jí kò gbọdọ̀ kú mọ́ o. ṣe ẹ̀rígbọ́n burú Musa wa ní àdéhùn àwa yìí ni pé kó jí kó sọ ẹni tí ó ti jí ó ti sọ Ọlọ́run pa padà Ọlọ́run sì pa padà wallahu mukhrijun ma kuntum taktumun ní tẹ́ ń fi pamọ́ Ọlọ́run mú jáde so bí Israẹli ti rí nù bí wọ́n ti hàn Musa ní ìmọ̀nù ni ìmọ̀ wọn náà lọ pa Musa ẹlọ́n tí ni wọ́n lọ sí Palestine tí aláwọn lọ tó lọ́wọ́ wá sépèlé wọn ìrìnrìn wọn kú ní Musa kú sí àwọn Israẹli wọn la kéwú dọ́dọ̀ wọn la fi yà síbẹ̀ wọn ngbà Musa wá sa 70 wàkútàrà Musa padà síbi Suratul Araf. واختار موسى قومه 70 رجلا لميقاتنا. Musa sa 70 nínú àwọn èèyàn rẹ̀ wọ́n lọ pàdé Ọlọ́run. فلما أخذتهم الرجفة wọ́n lọ́lọ́run adé o yọjú síbí. لو شئت
أهلكتهم ọlọ́run wa ké mọ́ wọn wọ́n rí ìmọ́lẹ̀ ọlọ́run wọn dákú lọ gbọ́nagẹ́dẹ́ wọ́n gbé bí ẹja tọ́wọ́ àánú fisa bẹ́ẹ̀ wọ́n ti gbẹ rọ́jífà nù ní òtútù tí gbẹ ẹ̀jẹ̀ gbomi ní jẹ́ rọ́jífà Musa wa ní tọ́ ọlọ́run èwo lélẹ́yìí n kó 70 wa gan parẹ́ síbi kí ní ìwé tí ń bá dédé ọba ti pa wọn tó wá bí kọ́dà kó pèmí náà mọ́ wọn bá dáa kí wọ́n á délé nísìn kí wọ́n ní mo lọ pa 70 ẹni tí ó gbọ́ ọgbọ́ ẹni tí ò ní gbò tó ní gbà wàhálà látùmọ̀ ara nílé ọlọ́run bá ní kí wọ́n jí padà ọlọ́run jí wọn padà náà wàkùtùbù lànà náà jọ da fáwọn èèyàn mi àtẹ̀mí náà iná hudna ìwọ ọlọ́run látọ́ wá sunkún báwo. ọlọ́run ní Musa ọ̀rọ̀ pé kí n kẹ́ nìkan kí n fèrè jì wọn kéèsì mí ni èmi ní ìyá tí n fi ń jẹ yẹn àdábì ìyá mi sì ní usibu biha man asha'u ẹni ọba wù mí ní fi jẹ àmọ́ bó ti wá bẹ̀ mí yìí o wa rahmati àánú mi ọkọ̀fà gbogbo tí wọ́n ṣe o àánú mi kọfà gbogbo sẹ́ni pé àná ọlọ́run pọ̀jù ìyá rẹ̀ lọ ọlọ́run jẹ́ ara àánú rẹ̀ fàṣà àkùtùbù ha ṣùgbọ́n o àánú tí mo lọ́kọ̀fà gbogbo nǹkan ọ láwọn tí fún o àwọn tí a bá bẹ̀rù mi ní ìsì àánú fún àwọn tí wọ́n sì yọ sàká lánàá mi ọ̀tọ̀ sí àti gbogbo àwọn tó gba ọ̀rọ̀ mi gbọ́ àwọn lánàá mi ọ̀tọ̀ sí èèyàn mẹ́ta lọ́lọ́run yàn àwọn tó bẹ̀rù ọlọ́run ní kọ̀rọ̀ ìgbàgbà ó di méní ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n yọ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta àwọn tó gbọ́ ọlọ́run gbọ́ sám ó di mẹ́ta àwọn tí ọ̀rọ̀ àna ọlọ́run. الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل. àwọn tá a nù mí ọ̀tọ̀ sí nínú àwọn tó ń kó kí wọn àtàwọn tá a nù mí ọ̀tọ̀ sí nínú àwọn tí ó tẹ̀lé wọn mọ̀ wá àwọn làwọn tó ṣe pé nù jọ rẹ̀ wọn yattabi'una an-nabiyyal ummiyya àwọn tí ó bá bí Muhammad bá bá wọn láyé tí wọn bá gbà fún nu wọn nìkẹ́ mi ọ̀tọ̀ sí. ṣe é gbọ́ ọ̀rọ̀ ọlọ́mọba wọn ìkẹ́ tí mo lọ́kọ́fà gbogbo nǹkan yóò kọ́fẹ́ ń tọ́bẹ̀rù ọlọ́run ó di méní yóò kọ́fẹ́ onísàká ó di mélòó yóò wá kọ́fẹ́ ń tó ní ìmánì ó di mélòó yóò wá kọ́fẹ́ àwọn tí ó bá jẹ́ Nasara àti Yahudi tí ànábì bá wọn láyé tí wọ́n gbà fún níjà sí pé àwọn tó bá ànábì láyé tí wọ́n gbà fún kò ní ṣe kí ni gbogbo ẹ̀yin tẹ́ ń gbé wọn lẹ́sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín ẹlẹ́sìn kejì yín tẹ́ ń wí kátikàtì ni àwọn tí kì ọlọ́run tọ́ sí alladhina yattabi'una ar-rasula an-nabiyya al-ummiyya àwọn tí wọ́n tẹ̀lé ànábì tó jẹ́ kọ̀kọ̀ maka alladhi yajidunahu maktuban indahum fi tawrati tó yẹ pé ńgbà tí wọ́n dénú àtàwọ́rá wọn bọ́rọ̀ rẹ̀ ń bẹ̀ nínú Injila wọn bá ń bẹ̀ ànábì wá dé wá ṣe kí ni wọ́n wá tẹ̀lé àwọn tí ó rí kẹ́nu ni. ya'muruhum bil ma'rufi wa yanhahum 'anil tá ànábì bá sì dé ẹnu rẹ̀ gbọ́dọ̀ ká wọn kì í ṣe kí wọ́n wá láwọn gbà fún ẹnu ànábì ò ní ká wọn ya'muruhum bil ma'rufi yóò máa pa wọn ṣe eré ṣe wọ́n sì máa ṣe yóò sì máa kọsẹ̀ fún wọn wọ́n máa ṣe kí ni wọ́n máa yọ wọ́n bẹ̀. wa yuhillu lahum at-tayyibat. gbogbo ntọ́ jẹ́ ẹ̀tọ́ yóò ṣe lẹ́tọ̀ fún wọn wọ́n sì tẹ̀lé. wa yuharrimu 'alayhimul khaba'ith. gbogbo ntọ́ jẹ́ nǹkan àbàjẹ́ yóò ṣe léwọ̀ fún wọn wọ́n jáwọ́ bẹ̀. wa yada'u 'anhum israhum. gbogbo pírọ́blẹ̀mù tí wọ́n ní ànábì ni ó gbé kó fún wọn kí ni ìtumọ̀ rẹ̀ àwọn òfin tó le nínú tíra àwọn ànábì ó dẹ̀ àwọn òfin tó le tó wà nínú tíra àwọn ànábì ó ṣe kí ni yóò dẹ̀ fún wọn gbogbo àwọn òfin tó ṣáájú nínú tíra ṣáájú ó le ju tiwa lọ àwọn òfin tó wà nínú tíra ṣáájú tọ́lú ó le ju tinú Al-Qur'ani lọ ó le ju tinú ẹ̀ lọ ẹ bá tọ̀ tọ́ bá fi kàn sí la òkúta ní ìhọ́ra tẹ́lẹ̀ gbọ́dọ̀ jáde kó tó mọ́ sẹ́rù òfin tiwa nu tiwa kọ́ anabi ma wa de ìtumọ̀ ẹni gbogbo ta anabi mu wa làwọn eléyìí náà gbọ́dọ̀ sí kínní bó lè yàn ṣe ní tẹ̀lé anabi jẹ́ lẹ́sìn sánmà ẹ̀sìn sánmà wo ní ṣe jẹ́ tẹ̀lé anabi kò sí. naam. gbogbo àwọn sẹ́kẹ́sẹ́kẹ́ tó wà lọ́rùn wọn yóò yọ àwọn tó lágbá yóò yọ kó lọ́rùn wọn àwọn iṣẹ́ ńláńlá tí wọ́n ti gbé kọ́ wọn lọ́rùn òun yóò dẹ̀ fún wọn. naam. àwọn tó bá wá gbàgbọ́ ńgbà tó bá dé òun wà á zàrú tí wọ́n gbé tóbi tí wọ́n tún dúró tí wọ́n ò di tẹ́ rẹ̀. ṣe gbọ́ nǹkan bẹ̀ wọ́n
ẹ̀yin tẹ́ ní ọ̀dísádìsì àdìsí lọ́dọ̀ sọ́n bí wọn ó ní wọ́n tábà wọn nọ́ọ̀rọ̀ lẹ́dí òǹzílà máa wù ìmọ̀lẹ̀ ta tó sọ̀kalẹ̀ fún wọn tó tẹ̀lé alìkìtàbù wà súnà wọn wù ìmọ̀lẹ̀ ta sọ̀kalẹ̀ fún alìkùránì nù ìmọ̀lẹ̀ ta sọ̀kalẹ̀ fún súnà nù wọ́n gbọ́dọ̀ tẹ̀lé alìkùránì àti súnà lọ́dọ̀ Ànábì ọ̀rọ̀ pé wàá tẹ̀lé lásán kọ́ ìtọ́ bá mú wáyé ṣe kí ni ẹ gbà. àwọn tó lè lànà bí ọba ti ṣe yí ń kọlá bí ọba ní kìrìsìtẹ́nì lòun Yahudi lòun náà tí ọba ti bàbá Ànábì kọlá. يا أيها الناس إني رسول الله إليكم جميعا ìwà Ànábì sọ fún gbogbo wọn kéde fún wọn má gbọ́ sí kọ́nà gbangba ni ó ti sọ fún wọn pé inni rasulullahi ilaykum jami'an gbogbo yín pátá kírísítẹ́nì ní yẹ èmi wọ́n rán sí yín o Ànábì wo lọ sọ bẹ́ẹ̀ kò sí kéde fún wọn kúl sọ pé yà ayuha an-nas ìwà Ànábì sọ pé ìmọ̀ pé gbogbo ẹ̀yìn èèyàn inni rasulullahi ilaykum jami'an èmi lòjíṣẹ́ lọ́rùn sí gbogbo yín pátá kò sẹ́nìkan tó bọ́nú sẹ́mi. alladhi lahu mulku as-samawati wal-ard. ọba tó rán mi yẹn gbogbo ọlá sánmọ̀ òun ló ní gbogbo ọlá alẹ̀ òun ló ní. la ilaha illa hu. ẹ gbọ́dọ̀ fẹ́ lomi lẹ́sìn mọ́ àfọba náà ọba náà ní máa yí nǹkan tí ń pa nǹkan. fa aminu billahi wa rasulihi. ẹ gbọ́ ló ń gbọ́ o ẹ sì gbèmí Ànábì tí wọ́n sì yín gbọ́ èmi Ànábì ń sì ní wọn ò má kọ wọn ò má kà. gbogbo ẹni tí ó bá sì gbà mí gbọ́ yóò gbọ́ lọ́n gbọ́ yóò sì gba tí n bá mú wá gbọ́ máa ní ọ̀rọ̀ pé yóò tẹ̀lé mi kò ní gba tí n bá mú wá gbọ́ kò ṣeé ṣe náà. wattaba'uhu la'allakum tahtadun. wattabi'uhu ni ó jẹ amúrù ni. wattaba'uhu la'allakum tahtadun. ẹ sì tẹ̀lé Ànábì torí kẹrin wà lójú ọ̀nà bí èèyàn tẹ̀lé Ànábì kò sí lójú ọ̀nà o kò sí lójú ọ̀nà. wa min qawmi Musa ummatun yahduna bil haqq. ìwọ àwọn abẹ́nu àwọn Musa àwọn kan tí wọ́n gbà fọ́dọ̀dọ̀ tó bá dé wọ́n bí iya dìlún wọ́n sì balance pẹ̀lú ẹ̀ àwọn àkọsí bẹ́nu wọn tí wọ́n mọ̀ sàbòsí tí wọ́n ní gbà nínú ìjọ Musa ń bẹ́nu wọn tó gbà fún Ànábì bẹ́nu wọn tó gbà fún Ànábì ibi tá a dúró nínú Allahumma a'izzal islam wal muslimin wa adilla shirka wal mushrikin dammir a'da'aka a'da' ad-din wansurna nahnu ibadakal muwahhidin Allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khairu man zakkaha anta waliyuha wa mawlaha ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. طالوني بيري. وعليكم السلام ورحمة الله وبركاته. ẹ gbà béèrè àwọn obìnrin wa Abu Mukhtar. báwo ni ìgbà ṣe jìnnà sínú bí a ṣe ní àwọn awóṣe ní àwọn ìlú tí ó jìnnà sínú ìjọba bá ti bí oṣù bẹ́ẹ̀ báwo ni a máa ṣe àwọn gbọ́ pé wọ́n rí oṣù. kálukú ọmọ ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ìlú rẹ̀ pẹ̀lú lórí mùsùlùmí ìlú rẹ̀ ìgbà tí wọ́n gbọ́ nítumọ̀ kò ti jẹ́ nù. ìbéèrè tí mo fẹ́ béèrè pé wọ́n ní kí àbá bí ọmọ tó bá di kókó àjọjọ́ kejì tí a máa sọmọ lórúkọ wọ́n ní a máa fa ìwọ̀n ẹ̀ pé ẹ bá ti wá fa ìwọ̀n ẹ̀ pé a máa wá fi ìwọ̀n ẹ̀ síbi òṣùwọ̀n ẹ bá ti wá fi ìwọ̀n ẹ̀ síbi òṣùwọ̀n ẹ̀ pé wọ́n ní dédé òṣùwọ̀n tó bá mú wọ́n ní dédé ìwọ̀n tó máa fi ṣàlàyé ìbéèrè rẹ̀ máa. ẹ kò fún goldsmith yọ wọn pẹ̀lú fàdákà sílfà iye tí owó sílfà irun yẹn bá wọn nù sílfà gèdè owó ẹ̀ lẹ́fẹ̀ẹ́ sí sàrà tó ti yé sílfà ni wọ́n fi wọn tí wọ́n pín fàdákà òun ni wọ́n wọn wọ́n kó orun sẹ́gbẹ́ kan báyìí wọ́n máa kó sílfà sí iye tí wọ́n bá wá ta sílfà wọn gèdè iye owó yẹn lẹ́ mọ́nú náírà tẹ́fẹ̀ẹ́ sí sàdákà yọ wà lọ bòrùn mọ́lẹ̀ sóyè. sáwọn obìnrin ò ní béèrè. tọ́ba ṣe pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé ohun tó
tó tọ́ ni pé gbogbo ọkùnrin pátápátá ti gbogbo ọjà ìwò tó bá jẹ́ bí àwọn tó ṣiṣẹ́ lọ́jà mílítírì bóyá àwọn tó ṣe bóyá bí army ọ̀ méjì gbogbo àwọn tó fẹ́ lọ́wọ́. wọ́n máa ń gba exception letter wọ́n máa ń gba exception letter yìí lọ́gbà exception letter ń bẹ tí wọ́n ń gbà tí wọ́n fi wọ́n lé àwọn sọ́jà tó nínú gbọ́n kùlù navy kùlù tó nínú gbà exception letter ni wọ́n ń gbà yìí lọ́gbà. irun jà nábì lọ tóró náà ń kírun wọn nínú òjíṣẹ́ ńlá Muhammad àti irun ta ló jura wọn lọ irun ju tóró náà ń ṣe kíni tọrọ lọ fún rẹ lónìí ànábì ọ̀tọ̀ lọ́wọ́